káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Halfly higher than the original rent. Is that first payment is difficult to pay. But after you pay agency and all that, and you begin to pay the normal rent, it's much easier. You are looking at something like 1.5 million. Rent a shop. A shop, yes. Which one? Whether now, if you are coming out to the road, Yeah. to come out to a better site, if you know hold 3 million, you know free rent shop. So it's accommodation. Like a room and parlor safe come. Yes, that one. We are looking at 1.82 million in this Okota. A room and parlor safe. Yes, mostly because of that agency money. So that is how it is. So to rent shop and the accommodation, because this place, the landlord have tried, and it cannot because of me now. When he wants to make use of his house, he will not be able to. We're looking at shop and accommodation. We're going to 5 million plus here in Okota. Because if I should live here now and go to a cheaper environment, I will lose. It will look as if I'm starting all over again from square one, and so I don't wish. Because right now, God has started. Just for 1 year, that's just for 1 year, the accommodation and the shop around 5-point-something million, according to her. Now, if they rent that place for her for 5-point-something in a year, she's going to repay. She's not going to pay exactly the amount next year, but she needs to pay. So, although what's the heat, we should be able to, when the K1 want to take over the education of the child. But don't forget, she still have another 2 kids, and those children too, they are going to be going to school. Is she going to be able to pay, or they're going to help her also that time, or K1 going to be supporting, or some people going to be supporting, or the money, because they are still contributing now. Before she finished, she said as at that day, because if this video they record it for like 2 days before they post it today. She said that before, she said maybe like 5 days ago, she said 3-point-something that's in their account, and they're still contributing. By now maybe one will be 8 million. Not about this one, because the guy said that a lot of people are ready to help her for now. For the accommodation, they say she needs a accommodation, but where she live, what kind of standard, out the kind of life the area, because the money that will be easy for her, because when people contribute like 8 to 10 million, because when you have a loan to office a business, it's a lot of money. So show me till he the whole láti pay back, pay the rent next year. Show what máa fi fún yẹn láti eat, show máa lè ṣe, do you understand? So maybe etiquette nǹkan tí mo sọ, kò ṣe pé kàn fi gbogbo owó kan contribute, let's say 10 million in the account, maybe eventually they got 10 million. Now house and accommodation and shop 5-point-something million, and she still, when she get that shop, she's going to do a lot of things in the shop too. She's going to equip the shop. When she gets a house, you can see that she only have mattress. They get that house for them, they're going to have a lot of things in the house. Sure, they are going to do all of them for that.
and give her still maintain her with which amount that she can maintain for the business, so that when it is time she'll be able to pay the rent. But K1 will be paying for the school fees, and she still be feeding the children. So that's good. It's a good one for the content. I want to share. I say Nigeria, thank you very much. We appreciate you. Bringing back my old customers. Yeah. Is coming up seriously. So I really don't want anything that will make us drop. The kind of mind and spirit that has followed the business now is something that I just feel is God's grace and mercy. You have to continue like that. It's like a new dawn. Yes. But I don't want it to go down. That is why I still want to retain where people, like the first interview, I said, let me go back to where people knows me. And truly, I did not make a mistake. This is where God now decided to bless us. Thank you. Thank you. Yes. Thank you very much. Yeah, people of Nigeria and all around the world, I appreciate all your help. Thank you. It's okay. Everyone. Let's stop for now. But this mo fẹ́ fà nídìí lẹ́yìn ni pé ṣé àmọ́ pé mo sọ kékeré nípa iṣẹ́ tí mo ní MC ṣe ń sìn. MC máa ń tọrọ mọ́tò lọ́wọ́ mi, ó máa ń yá mọ́tò lọ́wọ́ mi tó máa lóun fẹ́ fi kó ẹnu lọ fún jẹgàba. Ìgbà míì tó bá tún fẹ́ lò síbò mi ó máa yá, ó yá mọ́tò mi several times. Ìgbúrò wọ́n sọ yẹn sókè. So for now, àti mo blog àwọn sáìdì kan. So I've spent time on this show. So thank you so much for listening. And once again, those of you who have helped this lady, thank you. I say once again, thank you so much. We appreciate you. Ẹ ṣé gan ni o. So but ibi tí òfin ní ẹ ṣe nǹkan tí ẹ dẹ̀ sọ fún, bóyá nísìnyí nǹkan tí tẹ́ bá ti dá owó fún kí àwọn èèyàn má bàa wá ilé, kó make sure pé this house o, the money is for the house, for your business, for your shop, and you have to, out of this money also, you have to have turnover. Your husband will be paying, the father of your baby will be paying for the school fees of that one, and they make life easy for you. Okay, so that's it. Thank you once again. Thank God she came, and we put our mouths. A lot of people also talk, and she got help. And mainly she mentioned Canada. The Canada people try a lot. God bless you, all of us. Thank you, Canada, for giving us the privilege to be able to help others. Because Canada is also a good example. Yes, it's a good example that if they are not good, they want good people too, who are nice, speaking the truth, helping the poor, putting smile on people's face will not be there. Life also is not that it's not bed of roses, but we are getting there. Slow and steady most of the time win the race. Thank you so much. We appreciate you. So, okay, only if once see you have okay. This person said, now wow. Okay, somebody sleep with the nail maker. They are human beings. They are also our able first ladies, people should be frying akara. They should be doing petty things. And the akara self, ọjọ́ ìwé kí n ti jáde sọ́dọ̀ àwọn tó ń dín àkàrà lẹ́gbẹ̀ẹ́ títì gan. Wọ́n fẹjọ́ sùn mí pé àwọn why
why against kini kan pé they never allow them to stay. They are chasing them away, no place to fry akara. And if you want to fry akara and sell akara very well, you have to be on the road. People on the bus ahead, they have to see pé akara gbígbóná rẹ̀. Wọ́n ní wọ́n disturb wọn. So you said somebody said, why can Wasiu sleeping with the person doing nail by the roadside? But things they happen. Many things they happen. Iṣẹ́ ló ṣe, iṣẹ́ ni ní kìnìún yẹn ṣe. Iṣẹ́ ló ṣe o. Iṣẹ́ ló ṣe. Iṣẹ́ tó ń ṣe náà kékeré wọn tó mú nìyẹn. But ó ti sọ nísìnyí pé graduate kí ló study ní school. Anyway, that's good. Ìwọ tó ń ṣàṣe tí the remaining children will not be bullied and they will be well taken care of and the money will not be misused, because when you get 10 million and then you give the landlord 6 million, which is equal rank consumer shop, just be showing that you have a shop. Why can't you have the house for now? Yes, when you have the house, yes, to me, you turn the money and whatever those week the euro through, you can open your TikTok also and start selling it online. And also people can start visiting you and you can do ibi tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ yẹn náà kó yẹn kó bá yẹ. Mi ò sọ pé kò sáyé owó tí wọ́n lè fi ṣe fún mọ́ ìbọn tó ń bá ṣe fún sìn continuity gangan ni kókó. Continuity, if the shop is not making back the money and the house is not going to make back the money, you have to renew, you have to be using whatever you have in the shop and whatever you do to service the house. Òun ló lè jẹ́ kí wọ́n padà wá máa sọ pé kìnìkan ṣó ti yé bẹ́yìn. Ẹ má dẹ̀ gbàgbé o, the Wasiu tradition àti lifestyle àti spiritual things tó wọ́n ṣe does not permit Wasiu to give this money. Know that a lot of things are going to happen physically and spiritually, and now Wasiu too, they force him to do this. So the something must not get spoiled. The spirit must not eat it up. Too much of you understand me, hoping or hyping should not be, so that wọn ò ní padà wá sọ pé kí spirit yẹn ló má tún lọ wà lọ sọ pé jẹ torí pé wọ́n ṣe help ẹ̀ gan. The moment somebody help somebody tí Wasiu bá ṣèkà fún, Wasiu is going to be injured somehow. If you believe it or not, something going to happen. So téèyàn bá kúkú fẹ́ pẹkùn kó tó bá fẹ́ kó mọ tó torí nǹkan tó torí pa ẹkùn o, torí ẹni tó bá pa ẹkùn nítorí ẹ̀gán náà wọ́n lára òkè rọ̀. So mo jẹ́ sọ sí pé ẹ mọ̀ pé ibi tó ti ń tajà, your first thing tó kọ́kọ́ need is accommodation, fine accommodation. Kí ó ṣe kó find a room and self-contained yẹn tó wọn ò rí bí sùn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn. They can use their home for the ibi tó ń lọ yẹn táwọn ọmọ ẹ bá ti lọ sí school. He can go to his marketplace where he sell before. Àwọn ẹlòmíì dẹ̀ lè ṣe home service, wọ́n lè wá kó wá ṣe home service fún kókò lè rí owó kókò torí certain things certain things is better than certain things. Owó dání ọwọ́ ju pé kí ó ná owó ẹ̀ tán o àti wá gbé padà torí ẹni tí ò ní 10 million rí lódìdí rí tó bá kó 10 million yẹn fún tó ná owó ẹ̀ fi gbogbo nǹkan tó fẹ́ ṣe àdámù mẹ́ àti gbé padà láti ṣe ìkànnà láti pa 10 million padà kò yí sí o tó dẹ̀ máa jẹun bẹ̀ tó máa ṣe kò yí sí o àti irun gan ó ti yé irun tiẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn tí ó bá yẹ pé kò lọ́mọ mẹ́ta is another thing o ìyẹn bó ṣe jẹ́. For now àti eléyìí àti sọ ẹ ṣe gan ni a máa K1 mo rí ibi tí ó ti ń kì sọ́wọ́ ìyàwó kínní ọjọ́ mi là máa sọ yẹn mo ti sọ̀rọ̀ gan lónìí. So all of you for coming on my platform, God bless you, thank you. And all of you who press love and like also, God bless you as well, I appreciate you. Inú yín ò ní bàjẹ́ ọwọ́ ẹ̀ ní kàgbákò láyé o, ọmọ yín ò ní gbóró pàdé orí wa àti tèmi àti ọmọ mi kò ní gbàgbọ́dé o.
whatever you have lost ọlọ́run ẹlẹ́dàá á jẹ́ kí gbogbo wa recover by God's grace. Àwọn tí ó dẹ̀ ní ẹ̀mí èṣù yẹn náà bó jẹ́ pé wọ́n fi ṣe kéwọ̀n náà ni kọ́lọ́run kó bá wa ṣe ogun wọ̀nyẹn tó bá dẹ̀ jẹ́ pé fúnra rẹ̀ ló ń ṣe àwọn èèyàn káàkiri kọ́lọ́run bá wa kó sí wọn nínú náà ni kó bá wa bá ìjàkùmọ̀ àti àwọn ẹ̀mí burúkú tó yẹ kó máa gbénu gbó tó yẹ kó máa gbénu igi tó ń gbénu wọn kọ́lọ́run kó bá wa bàjẹ́ kó bá wa rẹ̀ ogun wọn nípò kọ́lọ́run kó ṣàánú fún wa lọ́la iná àti inú lọ́la bísímìláì rahmanirrahim. èmi Bọ́lá Fọláṣadé mo fẹ́ lè ṣe lọ lónìí mo tún máa padà wá ẹni tó bá ti ní kí n má dé nìkan náà ni mi ní dé bá ṣùgbọ́n èmi Bọ́lá Fọláṣadé màmá wá màá sì máa bá àwọn olólùfẹ́ mi láyé àti láàyè ilé gbangba ire o èmi ní Bọ́lá Fọláṣadé ọmọ wọn nílùú Ìkàrẹ́ Àkókó aṣàkókó rìgbòrìgbò arógun máṣá aṣọ̀tẹ̀márù àtìdí aláṣẹjù bọmi gbígbóná ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ akọ́là porùnkú abẹniwá jẹun abẹniwá joyè bàbá rẹ̀ ẹlẹ́yìnkùlé àdéhùre gbárígí gbárígí bí ò bá ṣọjọ́ jímọ̀ àṣọjọ́ léyá ọmọ wa ni mí o ọmọ òdí o òdí o òdí lamẹ́ríkà lọ́ba ayé òdí o. Yes, thank you my people. Love you guys. Please subscribe to my channel. Love me, press love, like me, and also subscribe. No, you can press love, you can like me. Let's go. Ẹ bá mi tún share ẹnìkan. Thank you. Bye for now. Mo ti gbàgbé ẹ bá mi ra mọ́tò Auto Bola lórúkọ tèmi. Ẹ mọ̀ tí n bá gbọ́ àkáǹtì mi síta nígbà tí mo wà ní Canada ojú mi ti rí gan-an. Ṣé nígbà tí mo dé yìí mọ́tò gbogbo ẹrù lé mi ìtọ́mọ́ mi ló dùn mí jù o. Ṣé ti yé? Ọdún onígbà tí mo jẹ wáyé àwọn kan tako mi irọ́ mi ìparọ́ ojú tiẹ̀ ń ṣe mi láti sọ pé kán ṣe nǹkan kan fún mi bọ́tẹ́ bí mi ra mọ́tò kí n bá lè rí nǹkan tó ń gbà lọ́wọ́ ọmọ mi kí n bá lè ṣe fún òtí yé mi pé wọ́n ti lu dáàdì tiẹ̀ pa lórí níbẹ̀ yẹn àwọn ilé ìkẹrẹ̀ rèé ajá ni wọ́n máa mọ ọmọ tí wọ́n fún lọ́mọ o ṣùgbọ́n wọ́n máa mọ ọmọ lọ́mọ wọn jà ṣe pé gbogbo ń tá a ṣe inú ìfẹ́ la fi ṣe iṣẹ́ owó tá a fẹ́ rí ń bẹ̀ èèyàn mélòó ló wọlé sí ọlọ́run jẹ́ kí èrò owó ọlọ́run jẹ́ àrówó ṣé ti rí mẹ́rin so ẹbí mi ra mọ́tò ẹ pè mí fún mọ́tò ẹjọ́ you will not be disappointed you will not be ṣé ti yé bẹ́yẹn ti yé bẹ́yẹn àwa ń ṣe dáadáa fún wọn àwọn ṣe burúkú wọn ní ọlọ́run ló lè mọ̀ wá wọn o àwa gan ti mọ̀ ọlọ́run ló lè mọ̀ wá kéwà àlékún sí yí wọn léjò sí yí wá ejò làwọn snake wọn lékún sí yí àlékún ẹ̀mí ò jẹ́ ilé nǹkankan àlékún sí yí wọn léjò sí yí wá o ọlọ́run ló lè mọ̀ wá wọn. I want to buy car from you but you always bring customer on social media. Me, I don't like social media, especially you from my state, my sister. Let me tell you, if you want to buy car, what type of car? You just buy car, we go. You don't look excuse. You see, let me tell you another thing. You see, people who always tell you that you bring people on the media. Let me tell you, I brought people who troubled me. A lot of genuine people who came to buy car from me. I have thousands of them in Nigeria. I have thousands of them in London. I have thousands of them in Nigeria that have not mentioned their name. Even I thought if I want to mention their name, maybe for reference. So don't say that you bring customer on there. You see all these three people that èèyàn mélòó ni mo go on social media? Èèyàn mélòó? Àwọn tí bá go on social media, they got to do with K1. They got to do with people that disturbing my life. They got to do, they are stealing from me. Èèyàn wá sórí ó ra mọ́tò lọ́wọ́ mi, ó ra Highlander lọ́wọ́ mi, ní kiri ó ra CRV, wọ́n ra kiri, lot of cars from me. Their name is not even on my platform. So if you want to buy car, just buy car. And you say you are not a media person. My dear, I don't know, maybe you're a man or a woman. Stop lying. You are on my platform, you are not a media person. It got all chance of God. Àwọn tó bá wà ní media, tí ó ti pẹ́ lórí media tó mọ̀ gbọ́n tó lọ́gbọ́n tó máa ń follow me. You are not new. But at the same time, you are here now, nobody knows you, your name. But you are not telling me you are not a media person. Tó bá kàn sọ tẹ́ bá sọ lé ní pé I want to buy car. This car ni iye báyìí ni àdó iye báyìí gba deposit. But some people they are not buying. They just tell you somebody okay me I don't want like now tí n bá pẹ́ nìkan
Somebody just called me. Only Otobola, hello. That car, I want to buy it now. Send your account number. Let me quickly send you 1 million to deposit. So tomorrow they go and check it. Money okay, sir. Immediately I send my account number to this person. Listen. Inside the car, I told him that this car is actually Nissan. Let me just show you. Listen. Ẹni tó bá máa rajà lọ́wọ́ ẹ̀ tó bá máa ṣe lóore kò ní ṣe níkà kó tó ṣe lóore. Ẹni tó bá máa ṣe lóore kò ní ṣe níkà. Ẹ má sọ mí like sọ lẹ́nu. Mo like ẹ. Okay? Àwọn tó máa ń ṣèkà fún yàn bí Wasiu tó máa dànù. We bring people on social media. Tó bá ra mọ́tò tí mo kàn tó ra mọ́tò tó disturb mo kàn máa gbé wá sórí media for what? I'm telling you people, the people I brought on media, àwọn tó fẹ́ báyé mi jẹ́ àti àwọn tó jà mí lólè. Yes. I talked to one mama 2020 mo ti mọ̀ wọ́n rí. It's in London. Wọ́n ló fẹ́ ra mọ́tò lọ́wọ́ mi. Gbà tí mọ́tò kan dé wọ́n sọ pé oye mọ́tò bye ni wọ́n fẹ́. Wọ́n tó fẹ́ ra mọ́tò njọ́ wọ́n kàn send the account number. Wọ́n rà fún sister wọn tó wà ní Nigeria. I want to show you. Mi ti block ẹni yẹn sọ̀rọ̀. Normally we can block it. I'm coming. I want to show you the person. Okay, you see, I stored this person with United Kingdom customer. So, delete. Okay. Before the time, he sent me a message on my. Yẹn lẹ́gbẹ́ kìíní ìwà o. Nǹkan tó máa ń ṣẹlẹ̀. Bó ṣe rí mi pé mo pòsì mọ́tò yìí pé ó ti dé Nàìjíríà. Tí mo ṣe pariwo níjọ́ yẹn pé because a lot of people they won't believe pé nǹkan kan tó dálé tí Nazareth mi jáde mọ́. Mọ́tò wọn máa believe pé mọ́tò ẹ̀ tó níjọ́ yẹn wọ́n ti gba olè gun mọ́tò mi. Wọ́n máa gun máa tún kùn tó da jù bẹ́ẹ̀ lọ. So I didn't want to tell anybody that okay one mọ́tò kan wà ní Nàìjíríà mo gbé mọ́tò kan. Because I was even afraid because Nigeria yẹn wọ́n jáde sí ẹ wọ́n máa jà ẹ́ lólè ni wọ́n máa jà ẹ́ lólè kí wọ́n máa fẹ́ build ayé àwọn kan torí ẹ̀ kò sígbà tá ni máa fi pè jagun téèyàn bá ti ṣe dáadáa tó ń ṣe dáadáa fún ọmọ tẹ̀ tó ń bá yé ọmọ ọlọ́mọ jẹ́ wọ́n máa fi pè jagun fún wọn tó bá yá. So and this person I just posted I was doing the video and I posted this. I showed this video that the car is in Nigeria. I say it's Nissan something. You can see. So this person, when I was complaining that, the car, they changed the paper. How can somebody change the paper? Do you think it's a mistake for somebody to change that paper? I shipped my car from Canada, and so they now change the shipper now change all my paper to America. It's not by mistake. They just want to organize problem for me because Wasiu believe that anybody tí Wasiu bá ti date rí o tí ò bá kúkú ti jáde wá kó máa sunkún lójoojúmọ́ ayé ò gbúdọ̀ dá ayé tèmi wọ́n ti use èmi tẹ́lẹ̀ kí n tó pàdé Wasiu ta ló dẹ̀ use me I'm being used by God before I met Wasiu òun ni ò ṣe jẹ́ kí ṣe Wasiu lè ṣiṣẹ́ lára mi. Even Wasiu collected my 2 plots of land later I built that house. You understand me? If they are not using a lot of people in the surrounding to tame to disturb me, I've been used before Wasiu want to use me. So I cannot be used by 2 people. And God is the superior one, the senior one, don't use me. Wasiu lágbára tó so kò lè rí mi lòun ló dá pé iṣẹ́ yẹn kò dáhùn. So àti gbogbo àwọn tó ń jọ ṣe àtòun fúnra rẹ̀ àtàwọn ọmọ ṣe àwọn pé iṣẹ́ kò iṣẹ́ yẹn ò ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ tó pé a ti lu èmi. Wọ́n ti lò mí tán pátápátá láìkọ́ Ọlọ́run ti lò mí. Ó lò mí látorí dé ìsàlẹ̀. Ẹni tó lọ bá dẹ̀ ti lò báwo ni ẹni tó máa tún sọ pé ó fẹ́ lò mí fún kan burúkú kò lè rí mi lò mọ́. So now they change all my documents. I don't want to throw anybody. I just want to do it. That's why I could have called somebody to go and pick it up. I block a lot of people. I'm still the car is still with the person shipper to ship Eleni. Kò ṣe pé mo ní 200,000 mo fẹ́ kò ṣe pé mi lè fún but mo fẹ́ fi ojú mi. You understand me? Mo fẹ́ fi ojú mi. Mo jẹ́ December mo fẹ́ wá sí Nigeria ọ̀dọ̀ ẹni mọ́tò máa wà. Ó dẹ̀ mọ̀ọ́mọ̀ sọ fún mi pé yes torí máa yẹn gan ẹ máa gbọ́ because you want to telling me I wanted to buy car from you but you bring me to both social media. Mi ìyá wèrè náà tó ẹ má sọ mí lẹ́nu. Mi ìfẹ́. I don't like that.
mi ń ṣe èrè kò sí customer tó máa ra mọ́tò lọ́wọ́ mi tí máa gbé wá bọ́ nítorí pé Wasiu wà lórí ọ̀rọ̀ mi àtàwọn boys wọ̀nyẹn àti gbogbo wọn pátá tó ń ṣe terrorism then they will be disturbing you so you be shouting kọ́ máa lè sọ pé oògùn wọn jẹ́ oògùn wọn ò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ tó bá ń ṣiṣẹ́ nítorí tó bá ti dáa fún ẹ Wasiu oògùn Wasiu àmọ́ àbàjẹ́ tó bá lo iṣẹ́ àti gbogbo wọn tó bá lo iṣẹ́ yẹn bọ́n tó máa fẹ́ kó depress kú ni irú lady tí wọ́n ló kú yẹn sì jẹ́sẹ̀ janet ṣé kò sẹ́ni olórin tó lè tí Wasiu dẹ̀ máa sọ pé ọmọ dáadáa ní ó respect òun kí ló dé tó tún kú bẹ́ẹ̀ gbogbo ọwọ́ burúkú tó máa fi kàn yẹn ọwọ́ ilé gbèdè ìka burúkú ìka oògùn gbogbo oríṣiríṣi náà máa nà sílẹ̀ náà máa dán ẹ̀wò aládùntọ́ àwọn ló máa fẹ́ lo ṣe kiri kan ní àdúgbò ìwọ tó kàn sọ ẹni tó ń sọ̀rọ̀ yìí I don't want to tell you this when I was talking I don't want to show people because I have mind that okay even gan tí bá lọ sí Nàìjíríà tí mi bá tí tó bá jẹ́ pé wọ́n ti rà á lọ́wọ́ sí ìmí àti gbé ìjọ mélòó máa ti gbé mọ́ tó yẹ don't stand what I mean so àfi tó bá yẹ pé èèyàn dẹ̀ rà tó ń sanwó sí àkáǹtì mi wá lọ gbé ló ti yé bẹ́ẹ̀ yẹn àti bá dẹ̀ fẹ́ ṣe nǹkan mi next time tó bó bá ti kòkè tó kàn sàlẹ̀ mọ́ ọmọ bí tó máa bọ́ sí but anyway tell me just explain myself to you this person quickly called me because they shock when I quiet at times when I'm not talking at times wọ́n ti believe pé bí wọ́n ṣe mí Wasiu ò lè ṣe mí bó ṣe ṣe àwọn ọmọ yẹn nítòótọ́ tó bá ní kí n bímọ fún Wasiu máa bímọ fún but mi kì í ṣe ẹni tó yẹ pé máa fọ ọmọ bẹ́ẹ̀ nìkan ìwọ máa bẹ̀ mí kí tó bí ọmọ fún ẹni ní level tí èmi adé dé nínú ayé yìí tí mi anybody wà dẹ̀ bẹ̀ mí tí mi ṣe marriage mi lè fọ ọmọ force anybody because nǹkan tó fẹ́ fún mi owó mo kàn mo mọ̀ pé Ọlọ́run ti fi àṣírí owó wọn mo lè ṣiṣẹ́ kí n rówó fúnra mi don't disturb me if you don't disturb me I will make money myself but Wasiu will be disturbing all of them that's demonic àti terrorism tó ń ṣe fún àwọn èèyàn gbòòrò àwọn ladies and orí ọ̀fẹ́ yẹn náà dẹ̀ ní gẹ́yìn náà jẹ́ torí tó bá disturb me so some level I may not even speak for this lady too yeah so the moment I showed this they were surprised a lot of people who believe that kò yẹ kó rí bẹ́ẹ̀ kó sẹ́ni mọ́tò sí Nàìjíríà kẹ́ how much is it a lot of people want to know not because they want to buy not because they want to buy they just want to know the price àti báyé ẹ̀jẹ̀ náà ní January nígbà tó máa padà dé ní November gbogbo ẹrù lé wọ́n ti gbé mọ́tò lọ Benz particularly gbogbo nǹkan aṣọ débi aṣọ kan ló wà lọ́rùn mi mo wọ aṣọ kan for 1 month including tọmọ mi ló dùn méjì o ní àti January tí bá dúró tí bá ń ṣe wọn kàn máa sọ pé kí ni ìwọ táyé ti bàjẹ́ including àwọn in-laws gbogbo tó bá ṣe báyìí ni mo mọ̀ but I just look at them whatever you wish me will be your portion àjàjà tí bá ṣe dáadáa fún ẹ tó wá ṣe bí fún mi ibi tó fẹ́ fún mi yẹn ló máa jẹ́ tiẹ̀ ó máa yó kò sí Ọlọ́run kí gbogbo ayé tiẹ̀ dáwọ́ jọ fún ẹ báyìí kan sọ pé wọ́n fẹ́ fún ẹ lóríire ẹnì sí lè ṣe ẹ tó bá ṣe dáadáa ṣe ti nobody ìgbà tí kíní yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ a lot of people call apart from that wọ́n ti kẹ́rù mi kí n tó kúrò Nàìjíríà in fact wọ́n fi mí ṣe àwọn scores tí wọ́n máa ń kàǹtì géèmù kan àwọn alágbára ayé oríṣiríṣi nǹkan wọ́n ṣàṣe ìgbà tí mo wá dé things were down Ọlọ́run wọ́n dẹ̀ máa sọ fún mi nǹkan tá a fẹ́ ṣe fún ẹ in fact ó máa wà ní stroke ni àwọn pásítọ̀ kan tó ń fẹ́rẹ̀ tí lé mi mọ̀ ẹ̀ wọ́n wá Wasiu àmàkọrin àmàtàgbé mo ní kò yọ́nú sí mi tó bá fẹ́ bá mi jà rò dáadáa wọ́n máa tó wà Nàìjíríà máa ṣèkà fún ẹ n kò gbo ẹrù mi tọmọ mi ló dùn mí jù mo wọlé láì ní aṣọ mi ìmáṣọ wá láti Nàìjíríà mo wá kọ́kọ́ lọ sí àwọn torí mo ní àwọn designer nǹkan náà lọ́wọ́ mo wá rí wọ́n ṣàṣẹ pé designer under $100 you can still get some things bag shoe clothes jacket
wọ́n ní wọ́n ṣe designer wọn lóṣù oríṣiríṣi mo ṣáà lọ sí àwọn designer shop mo post ẹ̀ sórí social media yìí sórí YouTube mi ìkan nínú ṣọ́ọ̀bù yẹn tí mo lọ I was looking for something because nínú ilé mi I have a lot of designer things too mo dẹ̀ lè tí ò quality púpọ̀ létí ètí ò quality púpọ̀ bóyá àwọn shop tí mo rà ní Canada kankan mẹ́rin so I have quality things tí mo tẹ̀ jẹ́ pé tó yẹ pé látìgbà tí mo ti dé láti Nàìjíríà mo ti kó wá sí mi tiẹ̀ tí lò tó ìdá kan tó yẹ pé ẹ mọ̀ pé àwọn nǹkan tó bá rà tó bá jẹ́ quality one bí irúgbò tí mo gbé sójú yìí sí tí mo gbé sójú yìí bó ṣe wà yìí kí ni góòlù ni eléyìí kò ń ṣe góòlù ọ̀pọ̀ tí eléyìí kẹwàá rẹ Versace ayé àtijọ́ tó ti pẹ́ ṣé ti yé mẹ́rin kí ní àwọn ẹlòmíì lè gbé gòtì mi mo lè ní kó mi tó jẹ́ fancy wọn lẹ́ pé ẹ lè má ra ju $30 $40 but àwọn eléyìí wọ́n bí àwọn quality nǹkan mi ṣe wà nínú ilé mi nìyẹn they not took all those things and some people will tell you that say interfere ṣe fún ẹ sẹ́ wà shock o máa ní stroke mi wọ́n tún máa sọ fún ẹ kúrúkúrú nígbà tí wọ́n ṣe yẹn tán ọmọ mi tún kúrò ní Nàìjíríà without telling me mo lè fẹ́ tọmọ mi yẹn ẹ mọ bó ṣe jọra wọn gbogbo tó máa ń ṣe fún yẹn wọ́n máa sọ ẹ má gbọ́ for that reason I know what wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ìkà fún mi mo ti ṣàlàyé fún yín láti lẹ̀ wọ́n ṣe fún mi nígbà Dubai àtìgbà tí mo ti pàdé àwọn pípé náà ni mo ti ń rí ogun yẹn ti yàtọ̀ síra mi ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ because wọn fẹ́ kí n ní àkójọ wọn ò dẹ̀ fẹ́ kí n ṣe dáadáa mọ́ nǹkan tán dẹ̀ sì kú pé mo ní iṣẹ́ pé tọkàn mi bá balẹ̀ tọwọ́ èèyàn bá tẹ̀kù dà wọn kì í béèrè kú tó o kò ní lè béèrè kú tó pa bàbá èèyàn mi pé tó bá ní lárí tó lówó lọ́wọ́ láti ẹ̀ ti ṣe nǹkan kan báwo ló ṣe fẹ́ ó ní lè sọ̀rọ̀ ojú ọmọ àtẹ̀ láwùjọ nígbà míì ojú òtì mi wọ́n ṣe gan-an I know mo mọ bọ́n ṣe ń play game yẹn bọ̀ mo gbàdúrà wúlò má jẹ́ orun mi má dẹ̀ jẹ́ orun mi so ìgbà tí mo wá dé wọn believe pé ẹlòmíì tán bá ṣe bẹ́ẹ̀ fún tán ṣe nǹkan tán ṣe fún mi yẹn ọdún méjì ó lè má lè bọ́nú ẹ̀ ọdún mẹ́ta ó lè má lè bọ́nú ẹ̀ olóṣè máa rẹ́ lòmíì lẹ́gbẹ̀ẹ́ títí ńgbà tó dé mo dúpẹ́ torí ẹ̀ ń gbà mí ṣe máa dúpẹ́ fọ́lọ́run the grace of God the support of people who also love me some people hate me with passion and some people also love me with passion and the people who hate me with passion I pray Lord that oh Lord please don't let me love them because it will be more terrible for me to be loving people who are hating me so a lot of excuses a lot of things like that and now share ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lélẹ̀ this person now call me quickly he said I need it now I was happy in fact when he was calling me inú bathroom kan mo ti send the account number mi sí mo wẹ̀ tán báyìí mo kàn ló síwájú mi ọ̀hún ó sọ pé òun nídìí kíní yẹn ni o òun nídìí account number mi sí òun máa lọ rà á lọ́la òun máa ní kọ́ lọ wò lọ́la ò kí n má jẹ́ kẹ́ anybody lọ wò mọ́ kí n fún un ní account number mi kí n jẹ́ kóun lọ kóun send $1 million kí n bá lè mọ̀ kóun serious mo ní okay so bí mo ṣe send $1 million tó wá ní bí mo ṣe send account number yẹn fún tán immediately bó ṣe sọ fún mi ni pé kí n fún un ní 30 minutes ẹni tó sọ pé kí n send account number nísinsìnyí ṣé mọ́rú ogun tó máa fi ń jà yẹn wọ́n á raise hope ẹ so that wọ́n máa believe pé bó ṣe raise hope mi yẹn torí ẹ̀ kò sí nǹkan tí wọ́n lè ṣe fún mi báyìí owó tí máa ń lò for some time anyway mi tẹ̀ ní láti rojọ́ yìí wọ́n máa raise hope ẹ wọ́n máa ṣan mọ́lẹ̀ they will be raising your hope and be shattering it. It's another tactics of fighting, playing with my emotion, playing with my heart, thinking for you to be thinking that oh ayé ń ṣe ayé ò ṣe ni ayé ń ṣe wọn because gbogbo nǹkan títí wọn ní ìpẹ́ nìkan rí pé ní sọ pé lọ́ba mi wo iye tó worth. To cut the story short, I quickly send the account number to this person ó wá ní 30 minutes nígbà tó sọ pé 30 minutes yẹn ó ní okay nígbà tó yá ló ní òun máa send òun fẹ́ pe mechanic òun náà mo ti mọ̀ pé kò rà ṣe rí style tó lò yẹn
style yẹn wọ́n ti ń lò fún mi láti 2019 tí mo ti wà lórí social media yìí torí ẹ̀ nǹkan mi á ṣe máa jọ ẹlòmíì lójú ẹlòmíì tó máa ní tí mo wo show Olúyọ̀yọ̀ that lady yẹn àǹtí yẹn ó sọ̀rọ̀ kan táwọn kan wọ́n ṣe máa ń ṣe fóun tó máa dùn máa kàn rẹ́rìn pé kò dùn èmi mọ́ because ohun tí tó bá prove nǹkan tó jẹ́ fún mi need láti mi ní gbọ́ ẹnu ẹ̀ tó bá ló fẹ́ ra nǹkan I believe you but I believe that you can change anytime that's why they are not shocking me they believe that you are going to be shocked they are not shocking me so wọ́n ní wọ́n fẹ́ bèrè lọ mẹkáníìkì mo rẹ́rìn jẹ́ mo ní mẹkáníìkì ló máa fún yín lówó tẹ́ máa fi rà náà you can consult your mechanic your director and your boss before you buy whatever you want to buy gbàtó ti ń sọ̀rọ̀ yẹn ó ní Auto Bola mo ti mọ̀ gbàtó ti ń sọ̀rọ̀ yẹn mo ti mọ̀ pé idiot lélẹ̀ mo ti bọ̀ mi ìsọ́ sínú mi ó wá ní òkè ẹgbà tó ń ti wá pé ó wá ní akíjẹ́ kó ilẹ̀ ti ṣú sí ó tó bá ti dọ́là ó dà pé ilẹ̀ ti ṣú Nàìjíríà tó bá ti dọ́là ó máa gbé ṣá nígbà tó dẹ̀ di ní ọ̀la èmi kẹ̀dẹ̀rẹ́ mo torí mo máa mọ̀ torí bí ṣe bó ṣe wà yẹn mo yìí ń dẹ́ ọjọ́ tó bá ti gbàgbé ní tó máa ṣe bẹ́ẹ̀ ni because mi nífẹ̀ẹ́ kéèyàn wá kó wá like you pretend to be friend you just want to come and know my status you want to come and know how much my car worth you want to come and know maybe iṣẹ́ mo ti get out of it this is what they do nígbà yẹn nínú orí mídíà yẹn wọ́n tó ń ṣe mídíà tó máa ń ṣe blogging yẹn náà full of jealousy and they are evil ẹnìkan ti ra lóun ra mọ́tò lórí bíbá yìí ní jealousy ẹ̀ ẹnìkan jáde ó ní wọ́n fún un ní 100 million ó lóun gba àbátẹ́dọ̀ 100 million ní jealousy ẹ̀ ẹlòmíì náà náwó fún bẹ́ẹ̀ mi ìsọ pé kò jẹ́ ọmọ mi ẹlòmíì gbogbo ẹ̀ òfìfo ló bá dé ní òfìfo ló bá dé just because o kàn sọ pé o ti ń bọ́ nínú wọn ti rí ọwọ́ ìyà tí wọ́n fi jẹ́ ò ń bọ́nú ẹ̀ so gbogbo àwọn irinṣẹ́ wọ́n máa sọ pé ìwọ jáde kó sọ pé o gba 300 million owó yẹn lè má sí mbẹ̀ wọ́n lè sọ pé ìwọ sọ pé o ní 300 kiri kan just for you to tell you that what you are doing your little achievement is nothing and you understand their tactics and you understand them very well because even the little don't believe pé mo ní yẹn they don't want me to even have anything so when I'm doing things for people I don't expect much but ètí máa fẹ́ ṣe fúnra mi you must not tell me that it's not right I mean you must not block it and you must not talk me down tó bá talk me down mo lè má dá ẹ lóhùn I can see you and understand you I will pray even àwọn tí mo speak fún lónìí gbogbo tactics wọn gbogbo nǹkan wọn ni mo understand. My daughter used iPhone 16 but something happened. The iPhone 16 belongs to me. She got with she liked her iPhone. I gave it to her. Something happened to the iPhone. She got this one. Let me just be frank with you today. My daughter wants this phone. Let me open it for you. You know, ṣá mọ̀ pé phone àwọn olówó náà ni. Àwọn rich people náà ló ń lélẹ̀. Yeah, rich people. The rich. Kò àwọn tó wà ní Nàìjíríà ni wọ́n sínétọ̀ gbogbo wọn yẹn. Olówó Nàìjíríà wọn lè lójú eléyìí náà lọ. I want to just remove it for you to see. You see, this is for my Sarah. Torí ẹ̀ kò sówó tí mo lè ní tí mi ní fún Adébùkọ́lá. Tó bá jẹ́ pé àtẹ̀mí àti Ṣọlá ṣì máa ń sọ̀rọ̀ bí mo ṣe ti lọ Nàìjíríà yẹn lára fóònù mi ó máa gbà ń bẹ̀. Wọ́n lòun fẹ́ gba fóònù yìí wọ́n lè gbà lọ́wọ́ mi. Wọ́n kò sí aláyẹn tó lè gba fóònù lọ́wọ́ mi yàtọ̀ sí Sarah. Èsì wà kò sí yàtọ̀ só lè olùdẹ̀ ní jàmí olè ra tẹ̀mí kò ní jàmí. Just for me to continue my story. Ẹ máa gbọ́ ọkọ máa rò pé wọ́n ṣe nǹkan kan tí mi ò mọ̀. Mo kàn rí wọ́n máa stalk on this media they stalk you. Some people even giving your information selling it to people so that they will be telling you that gbogbo nǹkan tó ṣe ló mọ̀. So ọmọ mi ìgbà tó wá di pé fóònù tọmọ mi ń lò ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ sí fóònù yẹn so my daughter said don't worry ìgbà tá a dé yẹn kì í ṣe fóònù ló ṣe wá whatever we just have we are managing it. I told her let me give you this phone back only I still have another phone. She have 2 phones actually. Me too I got 3 phones because I mean solid phone that is nice. Solid phone that is nice, okay? So but when I went to Nigeria there's one iPhone 14 ṣé 14 àbí 13 kan tí mo ti ń lò tipẹ́tipẹ́ I had to sell it because nígbà tí mo dé Nigeria yẹn wọ́n wò mí hàn. So and I also need the money instead of them láti jí I sell it I put them for money. You understand me? So ìgbà tá a dé bíbá yẹn tí gbogbo nǹkan rí bákan normally tá a bá dé yẹn normally tí bá yẹ pé mo bá gbogbo ẹrù mi tí mo kẹ́rù mi mo ti lóòdù gbogbo ẹrù mẹ́rin mo lẹ̀ ń lọ mo sẹ́dẹ̀ sí Nàìjíríà tí mi lose owó bẹ́yẹn you know what we do
tá bá lọ sínú shop tó lọ ra fóònù kan pátápátá 1,000 plus tí ó bá fẹ́ ra line sí á sanwó á san cash we can do it but we came here into Canada everything was gone there's no house to stay my daughter said to me mommy do you know we are homeless now despite we have a house in Nigeria and they tell my daughter àwọn tó dẹ̀ wọ́n dẹ̀ sọ fún ọmọ mi náà ni pé kó kúrò Nigeria they disturb me just to because all the money that at that moment àwọn school loan wọ́n máa fún mi school loan wọ́n dẹ̀ fún mi ní bursary sí so they just believe that you must not stable your life must not stable wọ́n gbọ́dọ̀ máa believe kó máa rí èpè láyé ẹ̀ kó máa sọ pé oògùn wọn ló ṣiṣẹ́ oògùn yóò ṣiṣẹ́ láyé mi ṣe ti yé so àná tó dẹ̀ mọ iṣẹ́ yìí dáadáa tó mọ̀ mí dáadáa Wasiu wà nínú wọn tó dẹ̀ wà educated tó mọ bọ́n ṣe ń hack phone tó mọ bọ́n ṣe ń tẹ̀lé èèyàn lórí phone Wasiu is one of them and some people tó ń ṣiṣẹ́ fún so bí ẹni ṣàṣe wò mí so I keep my things kò ń ṣe secret náà fún kò ń ṣe secret for Wasiu kò ń ṣe secret but some people on the media too it can be secret to them tó bá dẹ̀ sọ pé mọ́tò kan wọ́n kàn lè sọ pé òun mà kọ́ lónìí nìkan kìnìkan kò wá sówó kankan lọ́wọ́ ẹ̀ because that's what they wish me so anyway this person just come in send it quickly kí n dẹ̀ send mọ́tò yẹn náà sí mo send mọ́tò yẹn sí mọ́tò yẹn rèé mo send ẹ̀ sí kí n tó send account number let me show you. mo ń bọ̀ ó nìkan tí mo fẹ́ fàyọ. My account number I sent this car money this is the car when it was in Nigeria this is the account number this is number of the person this is number of the person London the person live in London now listen o you be thinking I put his name on the media magbo so I said he said send the number to me the picture to me I sent it to him where the car was in Canada and when he was in Nigeria he now asked me very well that I hope the paper they have changed. I must say, they have changed it too. Maybe they are expecting me to come out and say, oh, they have changed it. And I should come and tell the world that, okay, they have changed it. I don't need to do that. So, when I have time, that one is not enough for me to blog. So, when I want to blog, when I have time, I will come out and tell them, oh, I appreciate everybody that intervened. It's not two people. I called the presidency. I called Nigeria government. Anybody, they can order anybody. The custom can quickly do amendment because I call Nigerian government, because I call president himself. Yes. They will quickly do it because they know that he listens to people and he will do things. Yes, you understand? Because one want to at stake. So I sent the number. I sent the car when he arrived in Nigeria. And when he arrived in Nigeria, he has seen this car. I mentioned the car. I post the paper of the car also on the media. He said, sir, now send your account number. Let me just give you deposit of 1,000 so that tomorrow they will go and check it. And then when they check it, you go and carry, we'll pay balance. No problem. And I sent the money. Now said to me, wait, I want to ask somebody first after collecting my account number. Systematically, they may want to, some of them, they are also hackers. That they want to know actually, they want to trace my account again. Maybe if anybody have also paid me money or give me money from Nigeria that is helping me. These are another tactics. All the people disturbing me, they are still the one on it. So if this person who called me, so he started doing rubbish. I said, okay, no problem. But I didn't daji. Ọjọ́ yẹn mo wá pé kò gbé call. Lọ́wọ́ ẹ̀kan ló kàn sọ lóní money. I am very sorry. I will not be going for the Nissan anymore. Reason being advice given to me by my mechanic. Thank Auto Emma Binu Simi. I know in the beginning, before the time she asked me the price, I asked him how much. He said, I don't know, I will buy this car if I can afford it. I said, okay, before the time. Kebale money, what is your capacity for now? And he said, only 15 million lọ́wọ́. Money okay, lè fún mi 14.5. Only okay. Torí, normally, do you understand? And don't only 50 million, wọ́n lọ́wọ́ tún ké 50 million wálẹ̀ fún.
tó bá tún sọ pé kí n gbé òun 14 million gan tó bá yẹ pé owó yẹn ó kó dání fún ẹ àgbà lọ́wọ́ ẹ̀ but èmi ti mọ̀ pé kò ra nǹkan kan but tó ìbàdàn lóhùn torí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹni mo ṣe ń sọ̀rọ̀ báyìí pé they always bring them on the media ṣé mo sọ fún yín he play on my intelligence he play on my emotion he want to be disappointed me he want me to be feeling bad I'm not feeling bad tí n bá àwọn ẹgbẹ́ mi ìgbà tí mo wà ní nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ra mọ́tò mo ní mọ́tò mẹ́ta tí mo ń lò personally bí mo ṣe ní nàìjíríà ni mo ní mẹ́ta míì tí mo ń lò nínú ilé nílùú tí mo ń gbé apart from ti tí mo ń lò mo tún send mọ́tò sí nàìjíríà tí mo ń tà so kí wá ni but they just believe that akéèjì ẹni àní jẹ́ kó níláárí a máa sọ pé Wasiu ó ní agbára láti bá tèèyàn jẹ́ tí àwọn èèyàn bá dìde sí ẹ láti ràn lọ́wọ́ mi ò bad I'm not a bad person and I cannot nobody can force me to be bad torí ẹ mi if you post pé I don't expect from people but if God want to do something for me on my own you cannot disturb me so he didn't he now say okay I will love another product which product do you like he said we like Highlander and I asked him that 2015 model Highlander like that you think you can get it for 14 million and he said no problem this can you get Highlander for 2000 because there's nothing special about the Highlander too but people Nigeria has created impression that Highlander and Toyota they make it even hyper they hype it more than the capacity so that's why it's expensive as if you know me it's like the Toyota kì í ṣe pé mo fi bro ó fúyẹ́ lọ́wọ́ mi ò like mi ìpúrọ́ fún yín o wọ́n ní kò ń jẹ epo tó bá ra mọ́tò 7 million wo ló máa tó dẹ̀ kì í ṣe pé ó fi ṣe transport ó lọ́ máa bọ̀ máa sọ pé kò ń jẹ epo mo dé nàìjíríà wọ́n gbé mi láti airport dé hotel kan tí mo lọ wọ́n gba 100 and something lọ́wọ́ mi ẹ wá sọ pé mọ́tò kan ṣé ó fẹ́ ẹni yẹn lè po 20,000 ni kò lè po 20,000 but people just want to talk about nǹkan tí mo sọ kọ́ yẹn so and I say okay you know what I'm not going to be angry for you sending this message to me you want Highlander ko money the 1 million you want to send yesterday that you said you want to deposit money send the 1 million if I don't sell Highlander for you if I don't sell Highlander for you call me bastard just give 1 million and I will send you different type of Highlander now wá ní October ló ń fẹ́ lọlé o that was last month o October ló ń fẹ́ lọlé o kò ní lè délé mọ́ ni this car I was thinking the car is going to get to Nigeria this August car tó ti délé láti July July 15 kọ́ ni my mind tí mo rò tí bẹ́ẹ̀ mọ́ṣọ́ tó ṣe máa ń pẹ́ tẹ́lẹ̀ ní tá bá gbé container 2 months tó máa lò pé bó ṣe lọ ó dé Nigeria faster than the time tí mo expect it get to Nigeria more than my expectation do you understand and even the car I don't want to even I could not bàbá tẹ̀ ti send ẹ̀ gan mo kàn wé pé tí n bá fẹ́ lọ sí Nigeria gan náà gbà mí tí bàtà 2 things mo gbà tó bá sanwó lónìí màá san tó bá rí mi lẹ́yìn tó bá rí pé mo ra ticket for real pé mo fẹ́ wá sí Nigeria nìkan lè lóun fẹ́ sanwó ticket yẹn because wọn ò fẹ́ kí n gun mọ́tò Nigeria kàn ṣàfẹ́ káwọn èèyàn máa fojú wò mí pé mo ń jìyà bóyá mo ṣe wọ́n àbí wọ́n ṣe ẹnìkan mi ṣe anybody kò sẹ́ni tó ní agbára kan monopoly way láti fìyà jẹ mi tó bá fìyà jẹ mi Ọlọ́run á fìyà jẹ Ọlọ́run ò fi ìyà jẹ mí I know my God kò fìyà jẹ mí àwọn èèyàn kan ló fẹ́ máa ṣú agbára wọ́n dẹ̀ ní mental problem ni and actually onímọ̀ṣẹ́ máa ń sọ̀rọ̀ wá sí yẹn authoritatively I know what I'm saying so ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ ni ẹ̀yin lẹ́tún yẹ kí ọ̀rọ̀ yẹn gùn díẹ̀ bó wá sọ fún mo ní Highlander lẹ́fẹ̀ẹ́ àbí mi ìtẹ̀ tún bínú mo ní no problem yes I said no problem mo ní òkè ẹsẹ̀ ní 1 million ló bá ní òkè ẹ̀wọ̀n máa sẹ́ndì ẹ̀ ń sìn òun wà mí iṣẹ́ mo ní òkè ìbẹ́túlẹ̀ Highlander ó ní kò lè dé Nàìjíríà mọ̀nìyà less than 6 weeks ó máa dé Nàìjíríà tí ó bá dé Nàìjíríà máa fún yín lóyún padà kẹ́ wá lọ ra mọ́tò yín Nàìjíríà kò múlẹ̀ ṣé kí n sọ kankan fún yín ẹni tó pè mí yẹn kò ní ṣíṣì lọ́wọ́ ó sọ nǹkan kan fún mi kí n bá lè mọ̀ pé ó ń ṣe nǹkan kan ló bá ní òun ta tẹ́tẹ́ ni $1,000 péré lòun sì fi sínú tẹ́tẹ́ yẹn ó dẹ̀ ti jẹ jackpot ó try láti sọ fún mi pé ẹnìkan fún mi $1,000 $900 dẹ́lẹ́ yẹn fún mi ní Canada nígbà yẹn ní January mo dẹ̀ sọ I told you ẹni yẹn náà kẹ̀dẹ̀ mú sọ authoritatively ni lára àwọn tó wà yes APC ni bọ̀bọ̀ tó wà lórí mídíà yẹn àjọjọ ṣiṣẹ́ ó dẹ̀ mú ń gbà yẹn àjọjọ ṣiṣẹ́ àjọṣe kílìkì iṣẹ́ Wàsíù ni bóyá Wàsíù ló fún lówó bóyá àwọn tó bẹ̀ iṣẹ́ ló fún ó ṣà fún mi so mo rí wọ́n wá wò pé òkè àbí 1,000 yẹn ló ti dowó jẹ́ ní January tí mo dé yẹn
of course mo ti sọ pé mo fẹ́ ṣé o tó ń gbà tí mo sọ pé mo dé mo apply àwọn èèyàn torí wọ́n monitor débi pé gbogbo owó tó máa ní oúnjẹ tó máa jẹ wọ́n mọ̀ the highest money tó ní wọ́n mọ̀ kódà tí n bá gba school tí àwọn school tó bá fún mi ní bursary mi tó bá jẹ́ 5,000 ní lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa gbọ́ pé 5,000 yẹn ẹ máa gbọ́ 5,000 yẹn o lè fi lọ sí Dubai no o lè fi lọ China àbí ìbí ìmàdẹ̀ ti sọ pé tó bá ti gba 5,000 kò lè wá sí China o tó bá wọkọ̀ tó ra ticket má kò máa wò wọ́n pé lórí burúkú ni so ẹ̀mẹ́pẹ́ nìkan fún mi ní owó mo tí mo sọ ní general tó dash mi ní owó nígbà yẹn ó help me in the sense that I need owó ilé I need ní aṣọ gan yẹ́n mọ̀ pé gbogbo àyẹn náà kẹ́yìn tó dẹ̀ fún mi ní owó yẹn gan tó bá ti wá fẹ́ ṣe show ṣe ló máa kẹ́sẹ̀ síta nígbà yẹn máa sọ pé mi ò ní bàtà gbogbo bàtà mi wọ́n ti kó lọ àwọn kẹ́sẹ̀ síta wọ́n wọ ṣọ wọ́n á dẹ̀ wọ bàtà sí wọ́n á dẹ̀ máa sọ fún yín gbà yẹn pé bàtà kan ló wà lọ́wọ́ mi for that moment but let me tell you today mi ò boast o ti máa kó bàtà síta ń sìn pé bàtà tí mò ń wọ̀ yìí o mo ti ní bàtà tó ń lọ bíi 20 níbí báyìí nígbà tí mo dé kò dẹ̀ sí bàtà kìíní bẹ̀ ẹ máa tún gbọ́ bí tó ń ya òrèdè lórí social media yìí tó máa ń ṣèkà tó jẹ́ pé ìka máa kà wọ́n ṣòtìyé ẹni tí ó fún mi lówó yẹn gangan tó bá ti fún ẹ lówó yẹn wọ́n torí pé mo sọ̀rọ̀ níjọ́ pé ẹni tó sọ̀rọ̀ yìí gan mo ní ó ń bú ẹnìkan pé ó bú Tinubu pé ẹnìkan Nàìjíríà ó dárúkọ ẹnìkan ó bú Dàpọ̀ Abíọ́dún pé ó bìtẹ̀ Tinubu níkọ̀kiri kan mo wá dá lóhùn Bísóyè ni Bísóyè mo wá sọ fún kọ́ mọ̀ pé ó rò bóyá mi ń ṣèlú mẹ́ẹ̀ mo wá sọ fún mo ní Bísóyè tó ń sọ̀rọ̀ Dàpọ̀ Abíọ́dún yìí mo lóhùn fúnra rẹ̀ gangan mo ló bú president Tinubu tẹ́rùnlé àgbàdùnlé kì í ṣòro nìkan ìbàjọ́ blog ní gbogbo àwọn máa ń tàgẹ̀ wá sọ́dọ̀ mi pé kí n lè bá sọ̀rọ̀ mo lè bá sọ̀rọ̀ bọ́ mi kò tá sí ni torí pé ọmọ Èkó ni mo dẹ̀ mọ̀ pé mo ọ̀kọ́ tó ń sọ torí pé èmi ò láìkí nǹkan tó sọ yẹn kò mí pé kí n against ẹ̀ but they will because they want to tell you that they are blogger or they are somehow bigger than you they be doing some things honestly bẹ́ẹ̀ ni mo sọ so ìgbà tí máa dé yẹn ẹni tó fún mi lọ́wọ́ tó yẹ pé tó bá ti wọ bàtà èmi máa ṣàlàyé gbogbo bàtà mi wọ́n ṣe báyìí fún mi á tún máa kọrin á ní kinní kan kò tí ì mọ̀ wọ́n ni kò tí ì pẹ́ tó máa da lákìsà nílé aṣọ tó bá ti sọ̀rọ̀ tán màá ní ẹni tó bá ti ní kí n da lákìsà ó máa da lákìsà ni so some people are not giving you gift for you to be okay they are giving you to suppress you and to tell you that wà nídìí ọ̀rọ̀ àdèmà bá yí ẹ jẹ́ bẹ́ẹ̀ni I know some things but kì í ṣe gbogbo nǹkan ṣé pé mi ìjáde wá fún mo kàn dọ́ọ̀jẹ̀ ni àdó mi gbà mí tó bá sọ̀rọ̀ wá wò but mo ṣe wá sọ síta ó gbà tó fún mi ó ní kí n má sọ̀rọ̀ tí bá jọ ṣiṣẹ́ kéwọ̀n ní bọ̀ kò sọ fún mi pé kí n má ṣiṣẹ́ kéwọ̀n wọ́n tó bá sẹ́ẹ̀dì iṣẹ́ tó bá ṣe nípa kéwọ̀n fún mi màá tún replay ẹ̀ tó bá ti iṣẹ́ tó bá ṣe fún kéwọ̀n gbà yẹn tó bá ṣiṣẹ́ fún mi màá tún replay ẹ̀ mo dẹ̀ fún respect ẹ̀ nítorí at that moment he send me money mi ìdẹ̀ tọrọ lọ́wọ́ ẹ̀ but owó yẹn don't talk about me ni lẹ́yìn tí mo sọ̀rọ̀ ẹ̀yìn ó wá bẹ̀rẹ̀ sí ń dì pẹ̀lú mi emotionally ó bẹ̀rẹ̀ sí ń dì pẹ̀lú mi ó bẹ̀rẹ̀ sí ń dì pẹ̀lú mi mo mọ all these things I'm not a baby but mi jáde wá sọ̀rọ̀ torí pé tí n bá jáde àwọn kan dẹ̀ ti sọ fún gbogbo aláìmoore lọ́dún yìí gbà tó ń ṣe kí ni ẹ̀ náà máa tag mi gbogbo ẹ̀yin tá a bá ṣe fún yín ọdún yìí tẹ́ bá sọ̀rọ̀ ayé aláìmoore ẹ jẹ ìyà ju ti tẹ́lẹ̀ lọ mo dẹ̀ wá dákẹ́ mo wá ń wòrán torí pé tó bá dáhùn pé wọ́n ń ṣe nǹkan báyìí báyìí fún ẹ o reason báyìí báyìí náà ṣe fún owó yẹn wá o àwọn kan máa sọ pé aláìmoore ni ẹ because wọ́n believe pé wọ́n bu ayé ẹ̀ wọ́n ti ba ayé ẹ̀ jẹ́ ọ̀rẹ́ wọ́n ti sọ ẹ̀dá láti èrò ní wọ́n ti bà á jẹ́ Nàìjíríà ọmọ ẹ̀ kúrò Nàìjíríà ẹ mọ̀ tí táwọn mi ò bá kúrò Nàìjíríà ń gbà yẹn kó wà agree pẹ̀lú mi láti ọjọ́ tó bá fẹ́ lọ Ọlọ́run eré máa rè gbọ́ tó bá ní wọ́n kẹ́rù bí báyìí gan a máa padà dé ilé tó da jù báyìí la máa gbé bẹ́ẹ̀ ni because tó bá gba owó títí ẹ tẹ́mi gba tèmi tí bá yá lónù sí mo lè torí ọmọ mi yá lónù mo lè forfeit anything to make my daughter comfortable but nítorí pé wọ́n jealous yẹ nítorí pé they see you like a threat táwọn kan dẹ̀ ń bẹ̀ ṣe wọ́n máa disturb ayé ẹ wọ́n máa disturb ayé wọn fẹ́ wọ́n bu ẹ̀ nídìí gbà mí nídìí ọ̀rọ̀ ń gbà yẹn àdúrà la máa gbà so everybody ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ la fi dá léfẹ̀ I respect people but at the same time kò ṣe pé tí n bá respect ẹ kó wá bìrì pé ọ̀rọ̀ tó fi ṣe tó fi fún mi lóhùn yẹn pé kò wá wò pé excuse me ìgbà tí mo sọ̀rọ̀ ọ̀gbẹ́ni ló dé yẹ pé ẹ̀gbà yẹn kọ́kọ́ fún mi ní owó yẹn wá bẹ̀ lẹ́yìn ìgbà yẹn wá bẹ̀ sí tọ́jọ́ mi disturb mi ṣe bákan you understand me so ṣe bó bú ké ó bú aṣíwájú náà ó bú wọn ó plug wọn gbà tó dẹ̀ ń sọ̀rọ̀ ẹnìkan tó jẹ́ gómìnà tó náà dẹ̀ bú mú dẹ̀ sọ̀rọ̀
but they want to put ẹnìkan tó ń attack ẹni yẹn tó ń attack ẹni yẹn they want you to come and join them àwọn ti London yẹn ló máa ń ṣe rẹ̀ so gba tí bọ̀bọ̀ yẹn tó lòun fẹ́ ra mọ́tò tí ò ra mọ́tò ó kàn fẹ́ wò pé ok àbí 1,000 tó fún mi jọ́sí ni mo ti sọ di 40 tó ti jẹ́ kí mọ́tò yẹn jáde 1,000 wọn kọ́ lẹ́yìn ìgbà tí mo dé Nàìjíríà ìgbà tí mo kúrò ní gbogbo dé láti Nàìjíríà tí mo fi kúrò ní Nàìjíríà they gave me I increased my limits thank God nígbà yẹn wọ́n kàn increase credit limit mi fún mi ni my credit limit from once kìíní kò báyìí ó kàn grow I use that credit you understand me àwọn debit mo ti hold tí owó school torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ you understand me tí ọmọ mi máa fi lọ school tó bá ti san you go back to school they lot through a lot of things for me and despite pé gbogbo nǹkan tó ń ṣe fún mi yẹn mi ì tún bínú sí wọn máa wò pé owó téèyàn bá fún ẹ lówó gbọ́dọ̀ fojú ẹ gbolẹ̀ tó bá ti fún ẹ lówó wọn gbọ́dọ̀ fojú ẹ gbolẹ̀ tó bá ti fún ẹ lówó wọn gbọ́dọ̀ fojú ẹ gbolẹ̀ tó bá ti fún ẹ lówó wọn gbọ́dọ̀ pa ẹnìkan nílé I don't want that kind of money and I don't want that kind of ìtura yẹn that's not the way I feel that's not the way I live my life before kéèyàn kan fún ẹ ní nǹkan tó bá ti fún ẹ ní ráìsì tó fẹ́ jẹ kó wá da yẹ̀pẹ̀ sí kó máa ó lè gbé yín lé ráìsì wàá máa jẹ yẹ̀pẹ̀ wàá máa ní gbogbo wàá ní àìsàn sínú torí pé ó fẹ́ jẹun ṣé ó ti yé bẹ́ẹ̀ yẹn so they started bullying so nígbà tẹ́ni pè mí ní tó ń fẹ́ ṣe ti yé mi àrò tó sọ fún mi òun ṣe gambling kan tẹ́tẹ́ tóun ta 1,000 péré lòun yìí fi sí tẹ́tẹ́ yẹn mo wá wò pé tẹ́tẹ́ wò tún nìyẹn meanwhile mo tún subscribe fún nǹkan kan tó náà máa ń play lórí ibẹ̀ yẹn mo kàn máa ń ṣeré torí èmi náà mo tí ń bá ti ṣiṣẹ́ tí mi dẹ̀ kàwé ńgbà mẹ́rin I'll be on my phone I play my game I look at Facebook at times ní gbogbo àgbà mi máa kàn wo nǹkan tó bá tún ṣẹlẹ̀ tí máa lè máa ní mo fẹ́ blog nígbà mi máa tún wọ pé let me just keep quiet jọ máa kàn tún wọ pé how much am I making from these nonsense things that people wá kàn máa rí ẹ fi kọ́ má bàa sọ pé wọ́n ti lé lọ ní nígbà míì wá kàn wò pé wàá fẹ́ step down fún wọn wọ́n léèyàn wọ́n máa ń bá ayẹta èèyàn jẹ́ tó bá wọ́n ṣe ń ṣe wọ́n ṣèkà fáwọn èèyàn láwùjọ gan wọ́n ṣe torí ẹ̀ tí bá rẹ̀ tán ṣèkà fún tí bá sọ̀rọ̀ fún wọn it's because of the experience èmi náà ti ní rí ni do you understand so ẹni yẹn kò ra mọ́tò ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ sí kò ra mọ́tò wọ́n kàn fẹ́ ó kàn bèrè lọ́wọ́ mi lónìí mọ́tò yẹn mo kàn sọ fún ni tó bá sanwó mọ́tò yẹn wọ́n bí lè gbé tó bá ti sanwó mọ́tò yẹn o ara tù àdẹ̀fẹ́ kára tù mọ́ ara máa tù mí náà ni 200 tí mo fẹ́ fún bọ̀bọ̀ yẹn oye tó tí àmì jù mí tí bá fẹ́ fún ní 400 máa rí fún kò ń ṣe yẹn ọ̀sì tí mi ti gbé mọ́tò mi kúrò lọ́dẹ mi dẹ̀ ti gba ìwé kọ̀ọ̀kan lọ́dẹ àti kọ́kọ́rọ́ ẹ̀bí tí wà ń bẹ̀ má ṣe máa fún ẹ tán mi ìrọ̀ ìṣàbẹ̀rẹ̀ pé mi kò sí tension lórí mi kò sí tension mi ìpúrọ̀ you done your worst you kill the father of my baby they dealt with me they stole from me you support them what else you want to do and majority àwọn tó ṣe kàyé I know many things and I will still support them torí wẹ́lẹ̀ gan sọ fún wọn gbà mí pé tó bá ṣorí fáwọn táyà ń gbà mí ń wá náà lé wọn lórí mo ṣe ṣorí fáwọn ọmọ Wasiu gan tó máa ní kó má ṣe pé èpè ń gbà mí gan kò ní tètè ṣiṣẹ́ débi pé di oore ló máa ń dà jù tó bá ṣorí fẹ́ni tó bá ṣèkà fún ẹ ó máa ń dàbí inú lórí wọn bọ̀tọ̀ Ọlọ́run máa ń fi òpè dààmú ọlọ́gbọ́n débi pé àwọn ọkọ̀ tó bá ṣèkà yẹn wọn máa bìlí pé àwọn ti gánú ayé kò sí nǹkan tó fẹ́ ṣe àwọn nígbà tí nǹkan bá máa ṣe wọn lójijì ni kò ń ṣe ní tó máa ṣe wọn kọ́ náà máa rò kó máa ṣe wọn kò sẹ́ni tọ́lọ́run ò lè mú ẹ tí àfitẹ́ ìṣòwò tí ò tí ì dá you understand ẹ tọ́lọ́run ò tí ì mú tọ́lọ́run ò lè mú kó tí ì dá àtẹ́jọ́ yẹn mo wá pè é nígbà tí mo wá sọ pé send the 1 million I will buy the car I promise you and I'm going to send the car to you tó bá ti rí tó bá ti wà lọ́nà láti bẹ̀rẹ̀ mi ní ẹ̀sán tó bá dẹ̀ ti délé ẹ̀sán half kẹsàn yòókù $1,000 mo kó san tó bá fẹ́ ra mọ́tò gbogbo àwọn tó ti ń ra mọ́tò lọ́wọ́ mi láti London bẹ́ẹ̀ wọn ò disturb mi wọn kàn sọ fún mi send account number mo fẹ́ mọ́tò báyìí èló ni màá ní ilé lè rí báyìí báyìí ó kẹ́ jẹ́ send yìí báyìí sí yín náà iye tẹ́ bá ti rí kẹ́ jẹ́ kí mo bọ́ tẹ́ bá ń wá price ò dákẹ́ tẹ́ bá mi wá ètò pa òkè nítorí máa ṣe nìyẹn wọn ò ní fún ẹ ní $1,000 ò lè ra mọ́tò ṣùgbọ́n wọn kàn sọ fún ẹ commitment fee ni wọ́n máa ń pè for you to know that this person is serious wọ́n tẹ́ lómi kò ní sísì lọ́wọ́ kódà ó kàn fẹ́ mọ status ẹni ó fẹ́ mọ̀ bóyá tòótọ́ mọ́tò yẹn ti dé Nàìjíríà ó fẹ́ mọ̀ bóyá tòótọ́ lóní mọ́tò yẹn ó fẹ́ mọ̀ èló ní mọ́tò yẹn tó ṣówó tó ń fún ẹni àbí ṣìwọ̀n kan báyìí báwo gbọdọ̀ ti rówó ifá tó bá ti ń sọ̀rọ̀ pé ẹnìkan wá fún mi lówó mo fẹ́ lọ Nàìjíríà wọ́n lè máa tag mi ní FCC àwọn tó dẹ̀ ń gbé 700 million tó ń gbé owó ńlá wọn ò ní gbé fún wọn ẹ kó ṣì dànù nígbà míì tí wọ́n máa ní mo ń rude mi ò ń ṣe rude person but tó bá practice pé o wicked sí mi ìmí ìdí bá wò pé
mi lè bẹ́lẹ̀ finance màá kàn commit into the hands of God ní Olúwa bá mi take care wọn tó bá dogun fún mi bá mi dogun fún wọn tó bá ṣí ogun tì mí ṣí ogun tì wọn tó bá bá mi jà Olúwa bá wọn jà tó bá wá dá fọ́ mi Olúwa jẹ́ wọn ṣubú that's me. So ẹ̀yin tẹ́ sọ wípé I bring them to the Facebook ṣé ni yìí sìn látọjọ́ tó ti sọ̀rọ̀ yẹn mo wá pé ó ní òun máa send owó yẹn $1,000 ní o ní mọ́tò tó lóun fẹ́ 2014-15 Toyota Highlander tó máa lọ bí 30 million tó máa lọ bí no ó máa lọ bí 30 million yeah 28, 29, 30 ìmí gan 30 something depend on the mileage and the gbogbo ṣe rí wọn á ní kó mú $1,000 wá kàn fi ra mọ́tò yẹn tó bá ti rí wàá dẹ̀ wọ commit ara ẹ̀ sí kàdé kó ra mọ́tò àwọn kan wà ní London yẹn tó ń believe pé ìwọ ayé àfẹ́ bàjẹ́ ni ìwọ tó bá ló fẹ́ báyé mi jẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ tọmọtọmọ ni torí mi ìbáyé èèyàn jẹ́ irú Wàsíù yìí etí ọmọ yìí ń gbàdúrà tó ń ṣe kíní kan sí àtúnfi ṣeré eré là ń ṣe fún àwọn èèyàn tá láti ṣe dáadáa láti ṣe dáadáa àwọn máa ṣe dáadáa fún yàn ẹ̀yin máa ṣe ra yín dìkòkò ẹ̀yin tí tẹ̀ ń complain what you wait you become. wọ́n tún máa sọ fẹ́ o gbọ́dọ̀ wá sí Nàìjíríà you are destroying the baba the president of Nigeria lẹ́yìn destroy kì í ṣe ó lájẹ́ máa ń sọ tẹ́sójú nígbà míì pé ẹ̀yin náà tẹ̀ máa ń sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ ṣe báyìí ẹnìkan ẹ̀ máa threatening ẹ̀ máa lè fẹ́ pa èèyàn you are doing terrorism ẹ̀ máa ṣe pé pa wọ́n dànù tí máa ní torí ẹ̀yin tẹ̀ máa sọ fún wa tá a ṣẹ̀ tá a rò tẹ̀ máa ní pé ẹ fẹ́ pa wá tá a dẹ̀ ṣẹ̀ yín ẹ̀yin lẹ́jà wá lólè tí máa halẹ̀ mọ́ wa tá a bá ṣẹ̀ ní tẹ̀ pa àyàn tẹ̀ dẹ̀ ń ṣe kà tá a bá ní kàn pa yín kí ló ṣe ṣebí nǹkan tẹ́ fẹ́ràn sí wa la ní kàn pa yín so ẹ̀yin ṣe sọ fún mi pé when I buy from you now you come on the media mama sọ fún mi bó ti lórí social media báwo lórí social media ó máa wà lábẹ́ YouTube mi mama sọ bẹ́ẹ̀ and interest yín gangan ọ̀rọ̀ Wàsíù tá bá dẹ̀ sọ̀rọ̀ tó jẹ́ pé ó make sense náà you know that ẹ mọ̀ ọpọlọpọlọ ni wà náà. ẹ mọ̀ náà but kì í ṣe pé tó pé mi ṣe nǹkan tó right. You just want to show me that dance to your tunes, even though your tune is not a good one. It's not a good one. So dance to my tunes. I don't dance to bullshit. I don't disrespect people. I don't jealous people. I don't look for downfall of people. I don't size people. I don't do competition. If any consequence kò sẹ́ni tó wọ́n lè ṣe competition pẹ̀lú ọmọ tí a gbé wá ń sìn. Tony, I'm still a young girl. I cannot age mi ò tí pé 50 mi ò tí dàgbà kí ló dé tó wá tọrọ owó àwọn arúgbó gan àwọn tó bá dàgbà tó dẹ̀ ní business kankan èló ni wọ́n fi ń ṣe business ẹ̀mí ò fẹ́ wá fún ọmọ yẹn ní sọ pé iṣẹ́ gbogbo irun tó ń ṣe ẹ̀ mọ̀ pé mi pọ̀n lé tó bá ti pọ̀n wọn lé ìwọ náà máa ní kó wáyé ẹ̀yẹ tí èmi bá padà wá fún yín mi lè má sọ̀rọ̀ when I come back tí wọ́n á ní kó wá fún mi so that wọ́n lè sọ pé ó ń jealous wọn I'm not jealous of any bullshit. Torí ẹ̀ ń gbà mí ti bá rí wọn tí wọ́n ti lò wọ́n tán tó ṣiṣẹ́ dáadáa fún wọn tó approve wọn wọ́n máa sọ pé she is jealous of progress of people me you cannot be helping people ká máa ṣiṣẹ́ nǹkan wá sọ pé kí n máa pàtẹ́wọ́ fẹ́ nìkan mo ń ṣọmọ ọ̀dẹ ni tó bá fẹ́ kí n máa pàtẹ́wọ́ wàá san owó àtẹ́wọ́ tí mò ń pa fún ẹ. It's not compulsory for me on the media to celebrate everybody and to be láti táwọn èèyàn kan bá kọ́lé àbí tán ra mọ́tò àbí tó ń ṣe ìyàwó kí n máa gbé wọn ṣé wọ́n gbé mi nígbà tí mo ṣe bẹ́ẹ̀ dé ni àbí nígbà tí mo tẹ̀ sọ pé wọ́n kẹ́rù òkè mi ò kọ́lé mọ́tò tèmi rà wọ́n gbé lọ àwọn nǹkan kan tí mo ṣe ṣé wọ́n sọ pé àwọn dẹ̀ kó nǹkan tó ń ṣe fún máa kó dáa o kan celebrate nǹkan dẹ̀ gbé mi náà kan sọ pé kíní kan bọ́tí wọn ò ní ṣe àwọn kan wá parapọ̀ wọ́n máa pa gbé ẹ̀yìn wọn á ní kébì náà tó wọn máa join crowd I'm not working with crowd like that if I want to work with that crowd the crowd also they accepted me they create place for me among them so when you are not creating space for me among you why should I be squeezing myself into the crowd for you to virus my life to infect me with whatever disease going into your society into your crowd anyway so if nobody want to buy from me irú eléyìí tó wà ní sin kí wọ́n gbé síta mo ti pè àtijọ́ yẹn mo wá pé ó lóun kò sọ pé òun ò ní san owó yẹn o wọ́n tó sọ pé Highlander ló ń fẹ́ mo ní no problem Highlander má bá yín rà ẹ̀ kan san deposit yẹn mo ní tiẹ̀ mo wá tún sẹ́yìn fọ́tò mi ti pé tí ẹ̀ bá dẹ̀ ti rà tí ẹ̀ bá dẹ̀ ti láì fún mi máa sẹ́ǹdì ẹ̀ padà sí mi but wọ́n kàn wí pé $1,000 yẹn náà ló kàn ní ìdí bóyá nǹkan kan máa problem kan máa sọ́ọ̀bù náà yẹ kò sí tí mi ò bá rí owó máa gba credit ó ti yé yín máa gba credit tí mi ò bá ní owó máa gba credit
màá dẹ̀ lo credit màá dẹ̀ fi ṣe nǹkan mo nílé tó bá wù mí tí bá yẹ pé pupa tán sọ pé kí n talé mi bí o kàn fẹ́ kẹ́nìbọ̀dì rush mi kán talé kán tó wá gbà lọ́wọ́ mi kán tó wá balẹ̀ owó mi jẹ́ kí má nílé kí má ní bíbà wọ́n dẹ̀ ti ba gbogbo ẹ̀jẹ̀ no I don't want anybody to rush me so èyí tí wọ́n sọ pé ń gbà yẹn tó máa fi pé ẹni tó dẹ̀ fún mi 1,000 náà kì í ṣe kó nice ó gbà ń bì kan ó gbà ń street náà owó èkó tí wọ́n máa sọ pé owó èkó ni mo celebrate ìyàwó àwọn ọkọ̀ tó ń ṣe birthday owó èkó ni owó street èkó ni so kì í ṣe pé báwọn ṣe tẹ́yìn ọkọ̀ bá dẹ̀ wá gan tó bá lóun fún ẹ 1,000 I said it authoritatively mo ti rí àwọn èèyàn tó bá fún ẹ 1,000 ó lè jẹ́ 5,000 lóní kan fún ẹ látòkè láti bẹ̀yẹn wá tó bá fún ẹ ní wọ́n ti ṣe fún mi rí tó bá ní wọ́n fún ọ lówó lórí bíbá irọ́ ni wọ́n ní kó fún ẹ lówó gbà tó lọ sí Nàìjíríà gan wọ́n ní kó fún ẹ lọ́dọ̀ ẹ̀ ní ìgbà tí bàbá Buhari wà lórí oyè tí mo pariwo sẹ́nà tó kílíàn terrorist kìnìkan wọ́n bẹ nǹkan títí tí ẹ̀bùn wá ṣe nìyẹn lọ́dọ̀ mi yeah let me tell you today if you don't know wọ́n gba orí wọ́n forí mi gba owó wọ́n rẹ̀ kówó náà fún mi wọ́n dẹ̀ ní kí n bọ́ta kí n máa sọ pé mo ti gbowó wọ́n ní kí n bọ́ta wọ́n sọ pé wọ́n ti ra mọ́tò yìí wọ́n rẹ̀ rà kọ́tẹ́bọ̀n ṣe nìyẹn náà ṣé àṣírí ò padà wá tú wọn padà fún wọn ṣẹlẹ́yà mi ò fi ṣẹlẹ́yà àwọn tó bá ṣe tán wọn sọ pé àwọn olóore orewo nípa wọn ṣèdí mi orewo nípa wọn ṣèdí wọn máa sọ pé wọn ṣe kiri kan if you want to buy car don't use excuse like that you very language you ṣe crazy person ìkan náà tún wà Nàìjíríà in fact these cars tí mo ní ìbá máa rà wọn nígbà tó di January yẹn mo kò wí pé mi o bí wọ́n ṣe nǹkan fún mi báyìí the next thing ni pé mo ní lé Nàìjíríà mo dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ business padà I want to do something mo wá tún pé ìkan tó lóun bàlò that's lára àwọn tí mo patronize dáadáa èmi ò bọ́ pé wọn ò fẹ́ progress because gbogbo wọn ṣàmà ń pọ̀ pọ̀ báyọ̀ jà ni mo wá pè é mo wá ní Mr. Balo mo wá bẹ̀rẹ̀ sí ń sẹ́ni mọ́tò sígbà tí mo dé yẹn pẹ̀lú gbogbo bí stress ti wà yẹn ṣá mo ní okay Mr. Balo ẹ jẹ́ ká torí nígbà tí mo wà ní Nàìjíríà gbà tí wọ́n máa gbé mọ́tò mi yẹn Balo pè mí níjọ́ kan ló bá ní gbà tèmi ń bọ̀ Nàìjíríà mi ò ṣe sọ fún pé mo ní mọ́tò mẹ́sì kan òun bá ti rà á èmi ìwọ̀n pé wọ́n ti gbé mọ́tò yẹn lọ ṣé o mọ̀ pé ìgbà míì báyìí nǹkan á máa ṣe é ò tí ní mọ̀ pé wọ́n ti fi nǹkan ṣe é ìṣú á máa yóò ní mọ̀ pé wọ́n á máa gbóòórùn kò ní mọ̀ pé díẹ̀ ní sọ́sínú mi ò mọ̀ ọ̀sì tí létà tí mo wá rí pé ok mọ́tò lọ wọ́n tún gbé mọ́tò wọn pé mọ́tò lọ ọmọ Yorùbá ló pè èèyàn pé kó wá gbé mọ́tò nínú ilé tí èmi rẹ̀ tèmi sanwó tó sọ pé tí mo lè sọ pé tí má ti tè máa sanwó tí mo bá jẹun ó wá pè wọ́n pé mi òun mẹ́ni tó ní mọ́tò nínú society nínú ibẹ̀yẹn o tó páàkì mọ́tò síbẹ̀ ó lè wá gbé wọnú ilé mi ẹ wo gbogbo fọ́níṣọ̀ yẹn wo bó ṣe rí wọ́n ṣe kàyẹn ni wọ́n ta máa kọrin kò ní pẹ́ kò ní jìnnà á da lákìsà nílé aṣọ yìí lẹ́ máa da lákìsà ẹ máa wòrán ẹ̀yin ni nítorí kádùkú wọn sọ pé wọ́n má ṣe pé mọ́ ẹni tẹ́ bá ti sọ lẹ́ máa gbẹ́ ọkọ̀ the god of karma ń bá sọ̀rọ̀ bá máa sọ̀rọ̀ ẹni tẹ́ bá sọ pé ní wọ́n máa ní stroke báyìí stroke mi ẹlòmíì stroke ò ní náà ní wò kó tó gbé yín pa ẹ̀ tiẹ̀ ní stroke kó tó pa yín lójijì bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lòun ò lè mú anyway ṣá mo wá pé má ní láti gbà yẹn tó lòun máa sẹ́ndì owó mo mọ̀ pé kò ní sẹ́ndì ẹ̀ mo wá pé láti ọjọ́ yẹn kò gbé kọ́ọ̀lù mọ́ kò ní information tó fẹ́ wá gbà ó ti gbà èló ni mọ́tò yẹn wọ̀ yí ẹ̀ wò ní kí lorúkọ ẹ̀ ó ti tán wọ́n wá ronú sí o àwọn máa sáré kàbàkàbà wọ́n ṣe máa rí owó gbà tán máa pe Ṣèyí Tinubu ẹjẹ́ àṣẹ city people wọ́n ṣe máa rí owó gbà competition wà lẹ́nu ẹ̀ máa ṣe pé máa sọ pé I don't do competition ṣé ẹ̀ mọ̀ pé ọmọ tó dé náà sọ pé I can do competition with anybody you can do it now owó náà fi ń ṣe competition wọ́n dá owó fún ẹ ìyẹn ọmọ tó lò bímọ fún Wasiu yìí tí bá ní kí n really analyse ẹlòmíì wọ́n á rò bóyá wọ́n ti dáwó fún tán yẹn ló jẹ́ ká máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn all message tó ń bá send síta red flag lẹ́yìn tó bá help wọn tó ń bá send síta I know it mo mọ èsì ọ̀rọ̀ mo dẹ̀ mojú mo mọ́ra bọ̀ tí bá fi wọ́n sílẹ̀ tó pé kì í ṣe gbogbo ajá tó bá ń gbó la máa ń dá sí ṣùgbọ́n gbà míì tá a bá dá sí wọn kì í ṣe pé a dìídì sọ pé a dá sí wọn a kàn fẹ́ expose wọn ni because some people are sitting somewhere to treat you like that tó bá ti ṣoore fún wọn tán o wá ṣe o mọ̀ pé owó tó ń fún ẹ o ò lè ná forever o tí kọ́lé owó tí o kọ́lé tán bá ra gbalé fún ẹ sí tó bá padà wá next time tó owó ti tán tí wọ́n gbá 10 million àbí 50 million fẹ́ tó ra lé tó ṣe ara nǹkan sí ṣọ́ọ̀bù báwo ló ṣe máa ṣe kọ́nà tó máa fi kó 15 million jọ ó máa kó jọ bọ̀ kì í ṣe ọdún kan kò ó ṣọ́ lè má jọ ọdún méjì gan
torí bó ṣe kọ́kọ́ rówó yẹn nígbà tó ti gba ṣọ́ọ̀bù sí wàá fẹ́ máa hàpì ara ẹ̀ wàá raṣọ ìwọ náà máa raṣọ wàá bẹ̀rẹ̀ sí jẹ nọ́mọ̀ wàá jẹ chicken lọ́jọ́ tó bá wẹ̀ ọjọ́ tó tọ́kì bá wù ẹ́ wàá ṣe ìwọ náà máa ṣe kí ni wàá raṣọ wàá máa káṣọ sára ìwọ náà tó bá ti ṣe tán wọ́n máa pè é sí patí tó bá ti ní ṣọ́ọ̀bù wọ́n máa bẹ̀rẹ̀ sí pè é sí patí ìwọ náà máa bẹ̀rẹ̀ sí lọ rè dí kékeré ní bí òjò ó lè má jẹ́ wájú wá sí ó lè jẹ́ níwájú àwọn DJ ìwọ náà wọ́n máa bẹ̀rẹ̀ sí pè é sí patí bọ́tà ní fẹ́ jẹ́ kó báyé yín jẹ́ torí pé táwa bá wò ó tí me go deeper into the case into kí n analyse it to the details when I analyse you wàá rí into máa pa ẹlẹ́kún bẹ̀ wọ́n máa rí bíi pé mo rẹ̀ tiẹ̀ but I will pardon that area I will forget the area wọ́n máa sọ wọ́n dáwó fún ẹ nígboro gbogbo yín wọ́n dáwó fún yín ẹ̀ńtẹ́lẹ̀ fẹ́ kó o kọ́ ọmọ sọ́wọ́ yín àwọn public wa kó wọn wá ṣàánú fún yín ẹ máa sọ pé you can do competition anybody tó bá competition wo ló lè ṣe nígbà tó yẹ kó wọ́n dáwó fún ẹni tó fẹ́ lọ bá ṣe competition yẹn wọn ò dá owó fún tó bá ti yá máa ní I can do that I can compete with anybody mo ní mo ọmọ mi kọrin jẹ́ yẹn bàbá bá my daddy if he's not a trillionaire what a funny trillionaire gbogbo owó tí Wasiu ní mi ò fi yẹ̀yẹ́ má dẹ̀ yẹ̀yẹ́ for real ni owó àwọn fraud owó àwọn drug owó wọlé owó terrorism owó Nàìjíríà gan tó tún jí kó wà níbẹ̀ so ṣówó nìyẹn owó náà ní ṣá ó lè má lẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n bó ṣe kọ́ fún wa ẹ̀ṣẹ̀ ni bọ̀tọ̀ owó tó bá ti ní náà tó yẹ pé o ní owó yẹn láti fi tọ́jú ọmọ o fi mẹ́bí o fi mọ̀ rẹ́ o tún jalè sí àwọn kan wá jáde wọ́n máa post of that they are one craze ni àwa ti kọjá level yẹn for real kì í ṣe rọ́ so tẹ́ bá fẹ́ ra mọ́tò ẹ̀ rà á mi ìfẹ́ kẹ́nìbọ̀dì disturb mi bí ṣe wà mi kó iṣu mi sójú kan mo ní sùúrù gan but at the same time èèyàn kan sọ pé torí pé ó ní sùúrù wọ́n máa pe sùúrù mi lọ́dẹ̀ kó máa pajá mi lọ́bọ̀ àmì kó máa pajá lọ́bọ̀ fún mi. do you understand so ẹni tó bá fẹ́ ra nǹkan kò ní tẹ̀ ẹ́ lámù mo rí àwọn customer láyé àgbà tí mo pe bàálò nígbà tí mo wá ra mọ́tò yẹn mo wá sọ fún bàálò pé èmi mo ti sọ pé ní à tó bá ti mo ní mo rí mọ́tò yẹn mo sọ fún wọn yes tó bá rí mo rí mileage ẹ̀ ó wà okay tẹ́lẹ̀ gan mo ti sọ tẹ́lẹ̀ nígbà tí mo kọ́kọ́ ra mọ́tò pé gbàtàn ti iná gbé mọ́tò mi yẹn pé màá ra mọ́tò mi màá máa fi ṣe uber tí màá lọ sí school màá máa ṣe uber màá ṣáà máa ṣe àwọn nǹkan kan so that it will be easy for me àwùjọ bí ìtì apart from pé easy for me I can know me like can do kí ọkọ máa jókòó tí bá wà nílé gan mi ò kàn ń jókòó bí ó ṣe wà yẹn so bó ti ṣe gbé lọ yẹn mi lè máa sunkún mo gbàdúrà gan o mo gbàdúrà ó dùn mí àwọn nǹkan tó ṣe fún mi I prayed and nígbà tí àwọn ẹ̀san àdúrà yẹn bá bẹ̀rẹ̀ sí í drop lójú sọ́mọ tí ò bá in fact nígbà mi ó lè jẹ́ mi máa tún rescue àwọn tó bá tí kí ni ẹ̀ bá ṣẹlẹ̀ sí wàláhì kì í ṣe rọ́ ibi tí Ọlọ́run fẹ́ràn mi dé tí bá gbàdúrà tí mo fi jẹ́ mi gbàdúrà nígbà tí ègún àti èpè wọn bá àìsàn wọn bá máa dé ó lè jẹ́ mi lọ́lọ́run máa lò fún wọn tí ìbá dáṣọ Ọlọ́run ó lè dè wọ́n ní àdìpà that's ibi tí Ọlọ́run love mi dé nìyẹn mo rà á mo dẹ̀ pé bàálù mo ní bàálù mo ní mọ́tò lè ó lè lóun fẹ́lẹ̀ ó lè ń fẹ́lẹ̀ ó ní kí n ó lè lóun fẹ́ bó ṣe eré ìṣe òkú náà nìyẹn òun fẹ́lẹ̀ nígbà tí mo dẹ̀ bá àwọn pípín yẹn sọ̀rọ̀ tán so èyí tèmi fẹ́ tèmi like mo ti rà á ó la máa lóòdù kọ̀ǹténà kan ẹ máa gbọ́ ó la máa lóòdù kọ̀ǹténà kan òun máa ní mọ́tò méjì èmi máa ní mọ́tò méjì SUV kan òun náà máa ní SUV kan àti mọ́tò kékeré kan so èyí tó bá wù ní kó rà so bí mo ṣe ní mo ti ra tèmi mo ṣáà sẹ́ẹ̀dì yẹn sí wá lóun fẹ́ yẹn ti tòun mo lè mi ti ra ilé èwo ni àwọn fẹ́ kọ́ dẹ̀ sẹ́ẹ̀dì owó lọ́dọ̀ òun sọ pé òun fẹ́ gba mọ́tò kan pé tó bá ti di next week nǹkan ló máa gbà ó dẹ̀ di next week bá pè kó bá ó ní ọjọ́ tó ní kí n bẹ̀rẹ̀ sí pé òun bá pè kò bá gbé kọ́ mọ́ mi ìwà mi dẹ̀ ti ra ti tèmi a dẹ̀ ti jọjọ́ agree pé a máa jọ di container they will raise your hole so wọ́n wò pé okay lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń ẹ máa gbọ́ bọ́n ṣe ń ronú o lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti lóun débẹ̀ yẹn tí wọ́n ti gbé mọ́tò tó ń lò lọ́nà wọ́n dẹ̀ mọ̀ pé a lot of money ni mo ṣe máa ní láti san lórí gbogbo gbèsè tí mo fi ra mọ́tò àti nǹkan kan àti gbogbo nǹkan tó fún mi lé ìwọ tó wá ní kí n lọ ra mọ́tò èmi tí wàá ra ti tèmi kó ṣe títí ẹ bó ṣe dà sí rọ́ọ̀fù mi ni bó ṣe ní mo ṣe pé bí o ṣe gbé kọ́ nìyẹn mo pé days bí o ṣe gbé kọ́ and I hate people calling you don't pick call má kàn wípé ọlọ́run ṣé lè má ti rò pé ẹ mọ̀ kan because níjọ́ yẹn kì í ṣe pé bóyá ó rí ìfẹ́ ra mọ́tò yẹn from me ṣé ti ṣe bẹ́ẹ̀ yẹn kò fẹ́ ra from me but tó fẹ́ wò ó bèrè lọ́ mi princess mo ní yẹn ṣé ẹ ti ra mọ́tò yẹn mo ní mo ti ra so wọ́n dẹ̀ confirm pé mo ti ra wọ́n tún ti wò pé a ti ba ayé ẹ̀jẹ̀ níbi kó tún ti ń dìde that's it wọn ò ní fẹ́ ó ṣe pé bóyá èkúta ara wọn lò ṣíwá ara wọn nìkan wà àwọn ló jẹ́wọ́ mi jẹ́wọ́ wọn ó kàn fẹ́ fi size ẹ̀ wò ní pé so bó tún ṣe débẹ̀ yẹn sí o tún bẹ̀rẹ̀ sí dìde because wọ́n fẹ́ kó wà ńlẹ̀ kí kíni kán dẹ̀ ṣe kíni kán wo kán kàn sọ pé ó ti kú
gbogbo ẹni bá retí ikú tó fẹ́ kí n ṣiṣẹ́ báyìí kí n má jèrè ọmọ ò ní jèrè tọmọtọmọ ẹni tó fẹ́ kí n ṣìyà báyìí láyé kí n ṣiṣẹ́ báyìí kí n má jèrè iṣẹ́ rere tí mo ṣe láyé gbogbo iṣẹ́ tó bá ṣe láyé lómi ló máa jẹ́ jẹ́ ni ò bá lóògùn ò bá nílé ò bá jẹ pásọ ò bá jẹ babaláwo ò bá jẹ àfà gbogbo bó bá ṣe fẹ́ kó fún mi máa rí fún ẹ tọmọtọmọ mi torí pé wọ́n ṣe ṣèkà fọ́mọ mi yẹn tọ́mọ mi ti ń sunkún láti ọjọ́ yìí tí ọmọ mi tó tún jẹ́ pé èmi ni ọlọ́run lẹ́yìn ọlọ́run èmi ló tún kù fún kí ni wọ́n fẹ́ fún ọmọ yẹn wọ́n wá ní ó ń ṣépè fún ọmọ ọlọ́mọ so if you want to buy from me don't trouble me mo ti fọkàn mi síbì kan bẹ́ẹ̀ ni mo sọ owó gan tí n bá fi owó mi dání tí n bá ó ní a lot of things tí mo lè fowó mi ṣe tí n bá lówó mi lọ́wọ́ tó jẹ́ pé ó lè make owó fún mi tí mi tiẹ̀ ní pariwo pé mò ń ta mọ́tò kan kókò má máa sọ pé àmọ́ nǹkan tó ṣe o àjókòó lánàá oríṣiríṣi làwọn ń sọ ṣé èmi nìkan mo wà bí ni ẹ face warrant yín ìgbà tèmi ti ń ṣiṣẹ́ ìyálàyà ẹlòmíì nínú yín ó tòbò jẹun ni ìyálàyà ẹlòmíì nínú yín ó lè ẹ ń gbébọn ni mi ò gbébọn ìyálàyà ẹlòmíì nínú yín iṣẹ́ burúkú yín ó hàn tí ń lè ní kò ṣeé sọ síta so please if you want to buy from me I'm a good person o ò lè sọ fún mi pé o ra mọ́tò lọ́wọ́ mi sí kó má ṣe nǹkan kan fún mi kó má ṣe kà fún mi kó wá sọ fún mi pé kí n kàn gbọdé gbórúkọ ẹ̀ jáde ṣé lè ń sìn mo kí n tó gbórúkọ ẹ̀ jáde mo fẹ́ pè mo ti pè mo fẹ́ pè pa kò gbé kọ́ nù mo kọ́kọ́ mo fẹ́ fún ní time mo tó ọjọ́ kan á ti gbàgbé sára máa lo nọ́mbà mi máa fi pè máa ṣépè fún ìyá ẹ̀ that's it ó lè ti gbàgbé máa ṣépè fún ìyá mo kọ́ lè pe fídíò call ẹ̀ kí ní nọ́mbà ẹ̀ kí ní fídíò ẹ̀ gọ́gọ́ lọ́wọ́ because kò ra mọ́tò bẹ̀ wá láti wá bá mi fà ni èmi ò dẹ̀ you see up to date mo care about their life pé ó better fún àbí kò better fún mo care about them pé kí lè lè lo àìmọ́tò wo ló ń lo eléwo ló ń gbé they care about me why is it like that because they jealous of me they are mad fuck off ẹ sọ pé ìjìyàn lọ ẹ pọ̀ jù lọ ẹ tí wọ́n máa ìdí tí tèmi bá ṣe tí wọ́n máa ń ṣe bíi pé gang ìwọ kọ́ ni mo ń sọ pé kó fọkọ̀ bọ́ tó ló fẹ́ ra mọ́tò kọ́ ẹni tó bá fẹ́ ra mọ́tò lọ́ọ́ mi mọ́tò tó fẹ́ ra mi ìfẹ́ kí èèyàn rẹ̀ sóòpù mi kó má ní kọ̀kọ́ rà kó kàn fẹ́ size me up want to size me up so that mi ní lówó lọ́wọ́ mi ní lè débì kan tí mo bá tún ti wá sọ pé ó fẹ́ bàjẹ́ ìyẹn ní wèrè yẹn bàtà wọ́n rí pé mo jàjà gbé mọ́tò yẹn wá sí Nàìjíríà ó ṣẹ́yìn gbogbo bàtà tí wọ́n rí pé ọwọ́ wọn ti ń bọ́ tí bá dé Nàìjíríà mo lè tí n bá rí ta mo lè gún náà àwọn ẹgbẹ́ mi lo mọ́tò mẹ́ta kí ló rí wà ń bẹ̀ ṣèbí kí ló wà ń bẹ̀ tó yẹ pé wọ́n ní mọ́tò mẹ́ta nílé wọ́n dẹ̀ sọ pé ẹ wá ra wíìgì o ni wọ́n dẹ̀ ń tà ilé mi dẹ̀ máa kó sí mo dẹ̀ wo pàtó wá rí pé òkè tí bá wá sí Nàìjíríà mi ní sọ pé Uber come and carry mi wọ́n máa gbé rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ wọ́n á sọ pé èmi ni mo donate iye bàbá tó dàgbà sí orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni nǹkan tó máa tún sọ fún gbà mí nìyẹn pé rìkẹ́ tí bàbá ni gbogbo wa ẹ máa rí ẹlòmíì tó máa pòwe fún yín èmi náà bá wọ́n sọ̀rọ̀ these crazy people they hate the people that is even sponsor that prefer them than us they hate them but they are chameleon they pretend you understand pàtó wá rí pé mo gbé yẹn dé Nàìjíríà tí wọ́n bá rà á sí inú mi máa dùn ní kì í ṣe dandan kí n lọ lé sí tó bá dé ìwé ó ti yé bẹ́ẹ̀ yẹn but tó bá rà á fine tí wọ́n wá lè rà máa gùn kì í ṣe problem gbàtàn wá rí pé ó jàjà gbé mọ́tò kan wá o ẹjẹ́ àbá gbogbo pépà ìjẹ́ fún kí kọ́sítọ́ọ̀mù kan lè sí sísè lọ́wọ́ ìkà tó ń ṣe fún ọ̀la òjò ní terrorist olórí fún tó bá sọ pé terrorist ni wọ́n tó máa ń ba ayé wọn jẹ́ ni ó lè tì wọ́n you don't know anything who no go know lórí bíbá who no know too much go pẹ́ mẹ́ tó bá ti wá speak fún wẹ́ẹ̀ anybody tó bá speak fún lórí social media yìí irú àwọn tí olórí burúkú kan tó lọ gbà jáde tí gbogbo èèyàn sunkún lórí social media ń bí tó jáde náà bẹ̀rẹ̀ sí sẹ́ pé òkú wa kan kò yá sí sẹ́pà ní sunugbo tẹ́ báyìí máa sunugbo tó ní òkun ara Ọlọ́run sì lè ṣe tẹ́ bá ti gun ẹnìkan àbí tó fi ibi ṣó lóore ayé ẹ̀ sì lè bàjẹ́ last àwọn sọ pé torí pé ìgbà yẹn àwọn pásítọ̀ wa wọ́n ní kò support àwọn nísìnyí a máa fojú ẹ̀gbọ́lẹ̀ ẹni tó lóun láìkẹ́ yẹn gan òní kankan tí mi bá rí kankan mi ò ṣe tó torí kí n má lè rí kankan akànṣe pé kórìlẹ̀-èdè Nàìjíríà kan ti ẹ̀dá ìdí ìtùtà bá ní ká kàn tẹ́ níwà kan tẹ́tẹ̀ẹ̀sì tí bá kàn pọ́n kílé ara ẹ̀fọ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run ilé ìdìbò àrègbè kọ́ máa sọ pé bóyá aṣọ bẹ́ẹ̀ ni ojú tí bá mú gbogbo tí mo ní Nàìjíríà tí mo ní mo fẹ́ tà máa kó mi dání màá máa fi ṣègbádùn ayé mi káàkiri mo lè fi ra lé sílùú òyìnbó má lè rìn lọ síbẹ̀ gan mọ́ wọ́n mú kó máa ń bìlì bó ṣe ń pọ́n wọn lé mo ní màmá ń bẹ ọmọbìnrin ní mí nǹkan mẹ́yìn kò sí ibi tọ́lọ̀ wọn ò sí ibi tọ́lọ̀ bá ti ń bless ibẹ̀ nílé ẹ ibi tọ́lọ̀ bá ti ṣàánú fún ẹ ibẹ̀ nílé ẹ ibi tó bá ti wà welcome ibẹ̀ náà nílé ẹ owó ní kó jókòó sí nǹkan káwọn kan olórí burúkú kúrò àwọn jọ àti ìwé ìbúdọ̀ wà lé o ìwúdọ̀ ṣe kíríkan o tó bá débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀kò fún ẹ wọ́n bẹ̀rẹ̀ sí sọ olórí burúkú ni ọmọ ni má ṣe pé o kí ni kí n ṣe kí n máa gbàdúrà fẹ́ tó yọ mí lẹ́nu
àwọn tó bá ti yọ mí lẹ́nu tí mi yọ lẹ́nu yóò ṣòfò ẹni bá yọ mí lẹ́nu tó yọ ọmọ mi lẹ́nu tí mi yọ lẹ́nu tí mi yọ ọmọ ẹ̀ lẹ́nu tó sì fẹ́ máa yọ ọmọ mi lẹ́nu kó ṣòfò tí ọmọ tẹ́mọ bẹ́ẹ̀ lórí kò yí padà Jésù Olúwa wa àmín kì í ṣẹ̀ṣẹ̀ that's it if you want to buy from me come and buy I don't trouble people I don't ṣé kò yẹ kí n ti gbórúkọ eléyìí jáde kò ra ṣé mo ṣàlàyé fún yín sí torí pé wọ́n máa rí pé mi understand bó ṣe ń lọ ni ọjọ́ tí Bukky Jesse jáde lórí social media tó ń gbé London tó sọ pé òun ra mọ́tò pé òun lọ ra BMW ṣe gbọ́ pé kí n bínú ẹ̀ tó gbé jáde ó dẹ̀ ṣú ẹ̀ báyìí táwọn bá ń ṣú òtítì wọn ò ní jẹ́ kó mi sọ pé Bukky Jesse ló ṣe o bọ́ gbogbo wọn jọjọ wà ní àwọn olórí burúkú kan wà ní London kì í ṣe gbé èèyàn tó wà ní London lórí burúkú o àwọn Nàìjíríà tó wà bẹ́ẹ̀ tó ń ṣe terrorist tó ń ṣe wòrè tó máa ń disturb ayé èèyàn kiri tó yẹ pé they be in abroad náà iṣẹ́ táwa tiẹ̀ ṣe àwọn achievement wọn ò lè ṣe àwọn Nàìjíríà náà wọ́n máa rí mọ́ kán lè jẹ owó street yẹn owó ṣọ́ọ̀bù Nàìjíríà náà máa kọ́ ni wọ́n fún wọn bẹ́ẹ̀ owó Nàìjíríà náà wọ́n gbà wọn gbà wọn ò lè ṣoríire àwọn tí Europe yẹn nìyẹn tẹ bá rẹ tí wọn fún lówó náà tó bá dẹ̀ tún gbìyànjú gbèsè mo sọ pé mo pa gbèsè èyí tí mo sì mọ́tò tí mo rà ń gbà yẹn of course you know it's not a big thing but ó pẹ́ kàn hate ara yín ìwé gbogbo yín ẹ bá ń ṣe títí mi ò rántí tí èmi bá ń ṣe ẹkọ̀ máa rí mọ́ mi ẹ máa jealous mi ẹ rí mi kí jealous ẹ ìgbà mi tẹ́lọ̀ mẹ́ta sí pé òun wà ní Dubai àbó òun wà níbi kan owó kan wà lọ́wọ́ òun mi nǹkan lè máa ṣe congratulation because o ṣe congratulation nígbà tí mo sọ pé wọ́n kẹ́rù lé mi ò ṣe congratulation nígbà tí mo ṣe birthday àbí tọ́mọ mi ṣe birthday so why should I be celebrating you who are you ta ni ẹ́ tó máa gbé ẹbu sókè tó máa ní kémi máa kàn sọ original mi diamond mi ruby mi kàn sọ pé wọ́n fẹ́ disvalue ẹ̀ láti gbé òkúta lásán kí wọ́n máa di àṣírù òní lè jọ lákè kò lè jọ lóko so gbogbo géèmù yẹn bó ṣe lọ mo mọ̀ tí bá kàn dákẹ́ gentility of a tiger omi pé the tiger is a coward when you want to buy from me buy you are going to be okay and I'm telling you even kan tó bá ta mọ́tò Nàìjíríà mọ́tò tèmi ò ń ṣe tó le o ẹ lè rí tèmi èyí tẹ bá rí Nàìjíríà tó bá sì bùjú tèmi bóyá ẹnìyẹn wà under ten àbí kó jẹ́ mọ́tò amúrọ̀bà àbí kẹ́nìyẹn ní problem tó yẹ kó fẹ́ sáré tà nítorí pé ìṣòro tó ní but I'm telling you that tó bá ra mọ́tò lọ́wọ́ mi o tún lè ra mọ́tò lọ́wọ́ mi kó tuta tó ráwọn tó ra mọ́tò lọ́wọ́ mi tẹ́lẹ̀ wọ́n tún tuta but àwọn ẹlòmíì wọ́n ní opportunity tọ́lọ́run fún mi àwọn ò ní so wọ́n jẹ́ lọ sílùú àwọn bàálù yẹn wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ ẹni tó sọ fún mi ẹ ìgbà tó ti tẹ́ tí ń bọ̀ Nàìjíríà yẹn bá ti sọ fún mi mo tún sọ fún ní Mr. Balo mọ́tò kékeré wo lẹ tiẹ̀ ni mo fẹ́ ra mọ́tò kí n bá tiẹ̀ lè máa fi rìn ó ní máa pè yín padà ó dẹ̀ court torí pé wọ́n fẹ́ máa fi ń ṣe lẹ́yà ẹ̀ ní ṣe oríire wọ́n máa ní àgbàlagbà ni wọ́n lògùn ní dáa fún yín àti ògùn olórí burúkú ẹ̀yin tẹ́ jà mí lólè tẹ́ tí wọ́n máa ṣàkọsí mi kò ní yẹ yín báyìí fọ̀nà ẹ̀yin gbogbo olólùfẹ́ mi àtẹ̀ntẹ̀ ṣàánú fún mi àtẹ̀ntẹ̀ fẹ́ kó dára fún mi kò ní bàjẹ́ fún yín tọmọtọmọ kò ní bàjẹ́ fún mi náà kò ní bàjẹ́ fún ọmọ mi kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹni tó fẹ́ kó bàjẹ́ fún mi láyé yóò bàjẹ́ fún yín láyé yóò bàjẹ́ fún yín láyé lọ sọ́run ni bẹ́ẹ̀ lórí kò yí padà ẹlẹ́dàá wa ṣẹ̀dá ayé àtọ̀run gbogbo ìyàkẹ́rù ògbó níjà bàbá láì ní bàbá olùgbèjà ọmọ orúkún ọ̀pọ̀ àti máa ń gba láì lé níyàn Olúwa ẹni kan mo gbójúlé mo gbẹ́kẹ̀lé o gbogbo ẹni tó fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá tèmi jẹ́ tó purọ́ mọ́ mi tí mi ṣe tó ń rò mí kiri Ọlọ́run jọ̀ọ́ bá mi ti kóòtù ikú wéréwéré kó ba lè jáwọ́ lọ́rọ̀ mi ẹni tó bá lòun ò ní jáwọ́ tó ń dà mí láàmú ṣá tó dá wọn mi láàmú tó lọ́kàn mi ò ní balẹ̀ tó lọ́n fẹ́ fà mí sẹ́yìn láwùjọ bá mi fikú ṣe jẹ́ kó fikú òjijì ṣèfàjẹ́ bẹ́ẹ̀ lórí èmi Bọ́lá máa sí lẹ́mi kí bàtà láfíà àti gbogbo àwọn olóòrùn náà tó bá fẹ́ ra mọ́tò kó rà á gbogbo ọ̀rọ̀ tẹ́ jẹ́ kí n sọ́nsìn ìṣẹ́ rí pé mo fẹ́ jẹ́ kí n wà emotional yes mi ì lè lọ sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó máa ṣèkà fún ẹ kó máa bìlí pé ṣe ló mọ̀ mo mọ gbogbo nǹkan tó ń ṣe fún mi in fact gbogbo àwọn nǹkan mìíràn tó ń polówó lórí social media they are not doing because of people they are doing majority because of me torí ẹ̀ ń gbà mí gan little mi ti bá ní gan mi post ẹ̀ torí pé mi am not doing competition with anybody tí máa fẹ́ ṣe competition pẹ̀lú àwọn mo ṣe lè gbogbo àwọn tó bímọ fún Wasiu wọ̀nyẹn àtàwọn kan nínú wọn mo ṣe lè ṣe competition pẹ̀lú ìyálà ìjà majority of them mo ṣe lè nà yálà ìjà wọn pa house down èwo ló jókòó yàtọ̀ sí èyí tó bá wà ní Canada tó bá wà ní America tó wà ní London tó kọ́lé ní Nàìjíríà ṣáwọn tó ń tọrọ owó fún tó bímọ wọ̀nyí la fẹ́ máa ṣe competition wọ́n tún wọ China City wọ́n á wọ aṣọ ṣòṣì tó ń ṣe China low China cost wọ́n máa fi wọn láwọn lè ṣe competition pẹ̀lú àwa pẹ̀lú àwọn kan àwọn tó fìdí ní tó ṣe dáadáa fún yín kó ṣì dànù ẹ kó ṣì lọ wọ́n ṣe kàfé mi báyìí nínú ayé mo dúró mo sì ń sọ̀rọ̀ fáwọn èèyàn mo sì ń kàwé fún kò ní dá fún gbogbo èèyàn tán ẹ ṣe òfò láyé àti débi tó lóògùn gbé ń sà ń bọ̀ ní let me call my daughter.
fẹ́ sọ kankan lẹ́ẹ̀kan. Ọmọ mi ra fóònù kan. So phone tí ọmọ mi ń lò yìí, fóònù tí ọmọ mi manage tó sọ pé mommy I will manage this my phone. Despite pé phone méjì ló ń lò, èyí tó fi ṣe second phone ẹ̀. Ó ní I will manage it. So ìgbà tó lò máa manage fóònù yẹn bó ṣe jábọ́, ó wá di pé ó ní láti control ẹ̀ bá kọ́mí tí ẹ mọ̀ bó ṣe jábọ́ nìyẹn. Mo wá sọ fún mo ti ń try láti order phone. Ó wá ní mommy I don't want a phone that you will order for me that I will be paying monthly. I don't want to pay monthly. Ọmọ mi bá order iPhone kan. Only anytime I have money I want to buy the new one I will go and buy. Only but for now I want to order some iPhone. Bó ṣe order iPhone yẹn iPhone tó order yẹn gangan. Olórí burúkú kan ti sọ́ngbà yẹn. Ipe láti 2020 ni wọ́n ti order to iPhone 12 phone. Láwọn tá bọ́ta fún lóúnjẹ nìyẹn. They are ungrateful. Òṣì ń wọ́rì wọn náà. Ẹlòmíì tá bá kàn sọ pé à ní bú wọn. A kàn wò wọ́n ní pé wẹ́ kó ṣì lọ kò sẹ́ni yálà yẹ anybody tẹ́mi bẹ̀rù ẹ̀ lórí social media. Yàtọ̀ sí kí n fún yàn respect. I respect people. But respect is give and take. Reciprocal. So when I give you respect, bá pọ́n ilé tó bá lò pọ́n mi lé máa yẹ̀yẹ́ ẹ̀. Tó bá yẹ̀yẹ́ mi máa yẹ̀yẹ́ ẹ̀. Tó bá wọ́ mi máa wọ́ ẹ̀. Àbí tí màá kàn fẹ́ dá ẹ lóhùn. Tí bá dẹ̀ wù ẹ́ àdámọ̀ mọ̀ sí mi tí fẹ́ dá ẹ lóhùn. Ọjọ́ tí bá máa dá ẹ lóhùn náà máa dá ẹ lóhùn. Simple. Shikena. Mo ti pẹ́ lórí iṣẹ́ àti 9 o'clock. I'm calling Sarah. Why is Sarah not picking? Ìwà olú ti send message sí mi. Ìwà tó send message sí mi. What said? Let me check the time. Time tó send 3 hours ago ló ti send message sí mi. Bóyá ó ti bínú, kò bínú. 30. What is the time now? Ó wà lórí media for 24 minutes ago. Ó wà lórí WhatsApp, ó sì sọ̀rọ̀ for 15 minutes ago. Ó yẹ kó ti padà wá bọ̀. The phone number is engaged now. So those of you who have been calling my Nigerian number, my Airtel number, please, you can reach me. You can call me back if you cannot reach me on that roaming card number. Just inbox me. I mean, send me message. Send me message. A máa pọ́n wọn lé àwọn tí ò jẹ́ nǹkan kan máa pọ́n wọn lé tó wá ti pọ́n wọn lé tán máa sọ̀rọ̀ àwọn dòdò. Nobody. Sọ wá ṣe gbogbo wa. Where is the number he has sent to me? I said she sent me some number on WhatsApp that time.
Sarah fi fóònù ẹ̀ sí silence. Ẹ ti gbàgbé fóònù tí mo lò yìí Sarah can only control it. Bẹ́ẹ̀ni to stop iṣẹ́ ti rí rẹ̀ rí can only stop it for me. So nobody must raise my hope and then start playing around me. I don't do competition with people. I don't do competition with people. Àwọn tó ń ṣe competition náà ni àwọn tí wọ́n bá anyway. Ẹ máa gbà mí kẹ́ mo máa ti send message sí Sarah. Sarah ò gbé call. Ẹ ká ṣe máa ṣe é lọ́nà ó tiẹ̀ ní message kan tó send Sarah send me wọ́n wọ́n sọ àwọn nọ́mbà kan tí mo fẹ́ pè. Sarah dẹ́hùn pé àwọn èèyàn ti sùn ṣáá tó bá jẹ́ Nàìjíríà nọ́mbà tó rò aago mẹ́ta náà ni wọ́n pè mí gbà. Tírísì pẹ́kúrẹ́pẹ́ tírísì. Said you went to carry my name to social media. Otumba. Ìgbà wá kẹ̀ orí ìwẹ̀ la wà àwa ti tẹ̀ wá sí ilẹ̀. American Got Talent. Yeah. Yes, share this video for me. This guy is a thief. He went and Your womb shifter, the one that shifts your womb, that buy my love, my womb shift, your womb shifter, not my womb shifter. Àwọn ọmọ kan ni wọ́n bèrè àwọn ọmọ kan ni wọ́n kọ síta. This life no balance. Adúpẹ́ Ọlọ́run wa torí pé ẹ dá wa sí. I'm be calling you o. Oh, miss call me since when call? What did you say? I said no, that's my last message when I've been checking my something just in case. You only send my something like you only send my message after an hour. I said you check it now. Did I? Is the phone not ringing out? It's not my phone. The WhatsApp? So you just called me 10 minutes ago.
Oh, You call 10 me- minutes you call ago? me now. You call me like 10 minutes ago is long time. When I Okay. already started packing up at that time. Okay. Check for me. It's just coming in now. It's not coming. Okay, the message has just coming in. It's not 10 minutes.